Mami, máa pọ̀rọ̀ ìlọ́wẹ̀. Ó ti fẹ́ máa láàárọ̀ nínú. Wow, bàbá ẹgbẹ́ mi ní ọmọ tó bí ẹ̀ lẹ́yìn sí bàbá ẹ̀. Olaolu. Oloye. Olaolu. Imú màníkà o. Tí o fi jẹ́ ká gbóhùn àṣebí. Ìwọ. Kò yé mi Olóyè, kí ló ṣẹlẹ̀? Tí bàbá rí ada. Kò sé kí ni? Kò yá. Yóò yẹ ń bọ̀ bá yà. Ṣèbí mi sọ fún ọ ní ìwọ kẹrè mi kan pé ọ tẹ̀. Ìwọ. Ó pàdé àpòpọ̀. Wo kí lè dúró ṣe? Ẹgbẹ́. Ẹgbẹ́. Olóyè kò rí bẹ́ẹ̀ o. Ẹgbẹ́ rúbùtù. Ẹgbẹ́ rúbùtù. Ẹ ti bọ́ bẹ́ẹ̀. Ó ní pàtó ó pẹ̀lẹ́ wọn jọ̀bọ lọ. Ẹ̀wọ̀n ló lọ. Ìwọ mo mọ́. Lọ́dọ̀ àwọn tani àti tani wọ́n dùn tani. Ó lọ ẹ̀wọ̀n. Bójúmọ́ bá ti mọ́, iṣẹ́ wa ní mú wa lómi ara. Akíkanjú ni wá, àwa àìsí ìfìmẹ́lẹ́ ṣàyọ̀ọ́yọ̀ torí a gbàgbọ́ wípé àtẹ́lẹwọ́ wa kò ní tàn wá jẹ. Lágbègbè tiwa, ọ̀lẹ nìkan láàyè ò gbà. Ṣùgbọ́n ibi gbogbo báyìí ló ń gbàlagbára. Ẹ káàbọ̀ sílùú Olokuta. Battle with the law? Who can battle with the law? Who can battle with the law? I say nobody. Who can battle with the law? Who can battle with the law? Who can battle with the law? I say no. Ẹ̀yin ènìyàn mi ní àdúgbò yìí, ẹ dúró kẹ́ gbọ́ mi. Ṣé gbọ́? Olúwa ló rán mi wá. Ó ní dídé o, ó ti dé tán. Adébí pé mo rí ẹ lánàá, ó dẹ̀ tún ti ń lọ láàárọ̀ yìí, ò ní gbọ́ mi àbí. Ọ̀run àpáàdì, tó o bá wọ ọ̀run àpáàdì, màá jáde lọ́dọ̀ Ọlọ́run, màá nà lọ́run àpáàdì kí n tó padà sọ́dọ̀ Ọlọ́run. Tó bá wù ẹ́ kó o dúró kó o gbọ́ mi dáadáa. Jésù ló ń pè wá, gbogbo ènìyàn, ẹ súnmọ́ bí ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín. Ẹ wá gbàdòyìn ayọ̀ yìí. Jésù ò ní pẹ́ dé mọ́ o, ó ní kẹ́ wá sọ́dọ̀ gbogbo àwa tá à ń yọ kínní ṣe. Ẹ̀dẹ̀ mọ̀ kan tí mò ń sọ o, àwọn kan tá à ń yọ ṣe yẹn bí ò ní sọ báyìí, ẹ lè wá bá mi lẹ́yìn torí pé ojú lè máa tì yín láti wá jáde wá bá mi. Ẹ wò ó ní kánkán, ó ní ọjọ́ méje ni o, ọjọ́ méje ni. Ẹ rí bí mo ṣe rí torí yín, mi ò jẹun, mi ò mu, àní ẹ wá gba Jésù. Jésù ò ní pẹ́ dé mọ́. Jésù ò ní pẹ́ dé mọ́ o, aago ìgbàlà ni ẹ máa bọ̀, ẹ máa bọ̀. Ìfaramọ́ ni mo sọ, kò lè ṣeé ṣe ìfaramọ́. Tèmi mà yé mi. Kí ló yé yín? Ṣé o mọ̀ pé a lè torí pé ojú rin tí tírẹ́ẹ̀nì gbà wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà bàbá ọ̀nà kí tírẹ́ẹ̀nì wá lòun ó fi ojú rin lẹ̀ yọmọ gbọ̀nà bàbá ọ̀nà. Ìtumọ̀. Ibi ọba lẹ́tọ̀ọ́ náà ni ó gbà. Ìwọ náà wò gbèsè ayé mi rẹ̀ láti ìgbà tá a ti jọ bẹ̀rẹ̀ ayé
oko làǹdà. Ọlọ́run ló poko lọ́nà tiwa ní. Nígbà Ọlọ́run wá poko lọ́nà tiwa tí ò wá fèrè sí ńkọ́. Níwọ̀n àbá ìtànsẹ̀ Ọlọ́run fèrè sí. Èèyàn ló burú èyí tó burú jù tí a lọ ń bẹ. Wò ó mọ̀jà tara wa jẹ ibi èèyàn ti ń fi àǹfààní fẹ́ra níbẹ̀ la fẹ́ níbẹ̀ lẹ́lẹ́dẹ̀ ẹnìkan ti ń gba èsì sára. Iyùn wa ní ká wá mú ọmọ yìí ká wá tì síbi tí ọ̀dà ọmọ kékeré ara rẹ̀ ní kí la tó kalẹ̀ gan tẹ̀ràn jẹ tá a fi wá ní kó fi àárọ̀ ọjọ́ kọ́ lọ korí bọbi tí ò yẹ èmi ò fara mọ́ o. Ọmọ ti kíra rẹ mọ́fà. Lọ́nà wo? Ibi tó ti kíra rẹ mọ́fà níbi tó ti sọ pé ìrìn ànímú Ajítòní káàkiri ọbẹ̀ kan sọmọ pé Ajítòní Elédùmarè ló lè pè Ojítọ́lá ó ṣe mọ̀jẹ̀ abẹ lọ́hùn rẹ̀ dúró. Èmi ọjọ́ gbogbo lọmọ tèmi ọmọ jí só ti yé yín. Ọmọ jí bí bá wà tí ń jí ó yẹ kó jí bọ́lá ni Ajítòní bá da jí bọ́lá kò sí tí fi ṣe èèyàn ìwọ náà wo iṣẹ́ oko yìí mo ṣe mo kọ́bẹ̀ ẹ̀yìn mi ọ̀nà rómọdé bíi pípín bá délé lálẹ́ àti kọ́bẹ̀ lọ́dọ̀ rẹ̀ gan máa diṣẹ́ n ò sì fẹ́ kọ́ dáyà láyà àmọ́ bó bá dé kò sára tí mo lè fowó dá. Ẹ wá ọ̀nà owó yín síbòmí ẹ má fọmọ mi dókòwò ẹ má fọmọ mi takátì ẹ wọ́nà owó yín bòmí o èmi ò fara mọ́ tó ló ní ká mú ọmọ kárẹ̀kì ká mọ́ jò ó ṣe ń tó fọ́lọ́kàn ara rẹ̀ níbi tójú làdé yìí ìfaramọ́ bí kí wù ọmọ. Ìyá Ajítòní ọ̀lẹ́ bàbá rẹ̀ àyè àgbàjù níjà lùbọ́sọ̀ náà ọmọ káhéré. Kí lẹ fẹ́ fàyọ? Mo ti fàyè gbá ọ pé kí ni? nípa aláṣẹ ni mí èmi mo sì bímọ mi èmi mo lọmọ mi àrà tó bá wù mí mo lè fọmọ mi dá àṣẹ ni wọ́n wá pa ọ́ n ò ní dábàá torí mi ọ̀bẹ lọ́hùn orí lórí ń dọ́là ẹgbẹ́ yẹn bára kẹ̀kẹ́ lọ́mọ 70 years tó káàárọ̀ la wà ìwọ ló fẹ́ jèrè ọmọ. Ẹ pẹ̀lẹ́. Sọ fẹ́ gbọ́ àrà tó bá wù ọkọ dá ó wù ọkọ bẹ́wù rẹ̀ kọ́ gbápẹ́rẹ́ wọ̀. Ìwà dá 13 lára ìdá 15 ara lórí ọmọ tá a jọ bí inú mi mi gbóyún ẹ̀ ẹ̀yìn mi mẹ́pọ̀n ọmọ àyà mi ló sì mú ẹ̀yìn nìkan kẹ́ ẹ̀ láṣẹ lórí ẹ̀ bẹ́ẹ̀ ṣe láṣẹ lórí rẹ̀ lèmi náà láṣẹ lórí ẹ̀ sọ ti yé yín èmi ìwà lè lájú mi kalẹ̀ kí tàdùgbò kọ̀ wọ̀ torí kíni. bí mi pé ọmọ ọgbọ̀n ọdún àti méjì tó fi fẹ́ mi mo lóyún kò sí lókè mi àjọbí. Ajítòní sọ ti tán ṣé bó ti tán ṣé bí wọ́ ọ́ọ̀rì Ajítòní. ẹ ò ní jẹ́ kó wọ́n wájú wa lẹ̀ Ajítòní láì ṣe pé ọgbọ́n wa láti ilé ẹ̀ ó lè kọ́ ní ilé mọ́ ọmọ sọ́mọ́ rẹ̀ yóò dúró báyìí ní ìjọba. Rọ́mọkẹ́. Báwo ni? Ọ̀rẹ́ mi, báwo ni o? Ọjọ́ yín. Kí ló ṣe ojú ẹ̀ yìí kọ́rẹ́ lọ́wọ́ o? Àwọn òbí mi ló múnú bí mi, pàápàá jùlọ bá mi. Kò yé mi o, wọ́n múnú bí ẹbí ti báwo? O mọ gbọ́ nǹkan tó ń bá mi sọ ni. Kí ló ń kó ṣẹlẹ̀? Ẹ káàárọ̀ o. Mo ń bọ̀ dúró. Ẹ káàárọ̀ o. Ẹ̀yin la rí láàárọ̀ yìí. Àbí? Ó yá, ẹ fún mi láti ṣú àmì náà. Ok, mo ń bọ̀. Olaolu. Mami. Ó yá wá. Kí ni báyìí? Ǹjẹ́ o ti gbàdúrà ká tó jáde nílé láàárọ̀? Ẹ wo màmí, ọjọ́ ti lọ, mo ń lọ bí iṣẹ́ ẹ dákun. Ṣé wàá mọ̀ pé àdúrà ní gbà agbára kọ́? Òótọ́ ni. Ẹ wo olóyè ń bọ̀ wá síbi iṣẹ́ láàárọ̀ ẹ̀. Ọjọ́ rẹ̀ ti lọ, mi ìfẹ́ kán débi iṣẹ́ kán má bá mi. Gbogbo rẹ̀ náà àdúrà ní gbà agbára kọ́. Ó yá, ẹja àgbà, ẹ sáré, pápápá ẹja àgbà. Ṣé wàá mọ̀ wípé wọn kì í sáré gbàdúrà? Torí Ọlọ́run. Màmí, mo ti gbọ́ yín, ṣùgbọ́n kì í ṣe àwọn àdúrà tẹ́ mọ́ ń gbà, tẹ́ mọ́ fàágùn, tẹ́ mọ́ pé gbá, tẹ́ mọ́ pàwọ́. Ó yá. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ àyìn agbẹ́ngà nítorí tẹ́ ẹ ṣe tí àánú yín dúró. Olúwa gbọ́ ọpẹ́ wa. Àmín. Olúwa gba ìyìn wa. Ǹjẹ́ mo wá fi Olaolu lé ọ lọ́wọ́ láàárọ̀ yìí? Olúwa bá mi sọ̀rọ̀ ọmọ ìníre, bá mi ṣàánú fún un.
jẹ́ kó ráàánú gbà bá mi ṣàánú fún bá mi ṣàánú. Olaolu Olaolu. Olaolu kí ló tún ṣe pẹ́. Kí ló ṣẹlẹ̀? O tún bi mí pé kí ló ṣẹlẹ̀ ṣé o ti gbà pé olóyè ń bọ̀ ń bí láàárọ̀. Ayé mi. Wo olóyè ti wá wọ́n dẹ̀ ti lọ ṣé o fẹ́ gbọ́ olóyè ń bínú gan wọ́n dẹ̀ sọ pé ìgbàkúgbà tó bá ti dé kó rọra padà sílé yín kó máa lọ bẹ́ẹ̀. Torí Ọlọ́run màámi àfìgbà tẹ́ ẹ kó bá mi àfìgbà tó gbàjẹ́ lẹ́nu mi. Dúró kí ló ṣe màámi. Kò sí nǹkan tó ṣe wọn àwọn náà dá mi dúró torí Ọlọ́run bó mo ti fẹ́ ṣe báyìí nísìnyí báyìí. Kí ló ṣe ọ. Aṣọ ò tiẹ̀ lé mo ní kí n jù sí ẹ̀ wò ní irọ́ ni eré mò ń ṣe. Wá dúró èwo nínú àwọn eré ṣé eré wípé olóyè ti wá àbí wípé kí n padà sílé tí n bá ti wá. Méjèèjì léré olóyè ò tí ì wà àwọn ọ̀dọ́ sọ pé kó máa lọlé. Àmì padà wá gbowó àyàmì padà wá gbọmọ. Bóyá sórí ẹ kí ló mọ irú ìwà pàlàpàlà kí ni tí ọ̀nà. Èmi náà jù sí òwú. Kí ló jù sí wà á rí orí owó yẹn gbọ́. Kí ló jù sí wà títa ni. Ṣé mo wá jájèjì níbí ni? Kí ló ní kó ṣẹlẹ̀ gangan? Rọ̀mọ̀kẹ́, bá mi àti màmí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ wípé kò ṣeé gbọ́ létí rárá. Kí ni kankan tó ṣẹlẹ̀? Jẹ́ kí n understand kó yé mi náà. Kí ló ṣẹlẹ̀ gangan? Rọ̀mọ̀kẹ́, àwọn òbí mi méjèèjì wọ́n ń ṣètò láti. Ẹ̀yin àbúrò mi tó ṣá prapra. Àǹtí Maria, ẹ káàárọ̀ mà. Jọ, kí ló mú wọ́n tó ń fọwọ́ rin tí o? Ajito ni a máa rí ẹ̀. Ṣé kò sí tẹ́ ẹ pẹ́ dé báyìí? Ọmọ ìyá mi kò ní bàjẹ́ fún ẹ, kó má bàa sí ni o. Ṣèbí àwọn ẹgbẹ́ wa yìí ni. Mo ya sáré lọ rí alága. Mo ní alága ẹ jọ̀ọ́ o, ẹ fún mi láyé o, mi nílé wàá pàdé lọ́sẹ̀. Kẹ mọ́ bá sọ fáìn nìyẹn wà tí Maria. Wo ojú òdì tí ìbolówó náà wà. Ní gbogbo ohun tá à ń sọ yìí, kò sí kọ́bọ̀. Wo kọ́bọ̀ kò sí lọ́wọ́ mi. Rọ́mọkẹ́, o ò sọ̀rọ̀ ẹ̀ lálejò ni. Ṣé lè wá jálejò? Téèyàn bá wá kí èèyàn ó di dandan kó o ṣe lálejò. Bó tiẹ̀ ṣe omi Yorùbá ti sọ ọ́ ojúgan fúnra ẹ̀ sọ ọ́ ó lẹ́ni tó ń bá ń rí lójoojúmọ́ báyìí ló máa ń rí fí. Ṣé n tó pẹ́jọ́ ríra yín lójoojúmọ́ ló fi wá wò pé ó yá mo dijú lọ ṣe lálejò ó wá kí ẹni. Ẹ̀wọ̀n àǹtí mi ṣé èyí ò ṣàlejò náà àárọ̀ kùtùkùtù láwà tó bá dẹ̀ fẹ́ ní nǹkan ṣe ó máa fẹ́ lára ẹ̀ sọ. Ẹ má dá lóhùn kò mọ iyì mi nì tó yẹ kó ti gúnyán fún mi láàárọ̀ yìí. Ọpẹlẹ o àti Iyọlá. Ẹ jẹ́ ń gbé yín débẹ̀ ẹ jẹ́ ń ja yín tán. Ẹ gbọ́ nǹkan tó ń lọ lọ́wọ́ nínú ìlú wa báyìí. Kí ló ń ṣẹlẹ̀? Àwa ò gbọ́ nǹkan kan. Ẹ gbọ́ nǹkan kan. A gbọ́ nǹkan kan. Màá fà yín débẹ̀ màá gbé yín fò débẹ̀. Sórí àwọn iléeṣẹ́ ńlá kan ti wá láti òkèèrè sínú ìlú wa wọ́n fẹ́ wá dókòwò kìnìún ẹ má wojú ara yín wọ́n balẹ̀ gíga sínú ìlú wa pé tó àwọn dé sílùú Olókùta o àwọn fẹ́ wá máa bá wa ṣòwò igi o àwọn fẹ́ ṣe kinní kan mo ní ó tiẹ̀ wá dà nígbà wọn máa mú tó fẹ́ mú major distributor tó ṣe pé òun lá máa kógi ránṣẹ́ sí wọn ó bá di Olóyè ọ̀la ń bí wọn nínú bẹ́ẹ̀ ni mo sọ fún mi òní wọn mú mo ní ní kíni ṣé orí gbogbo àwọn tó nígi mẹ́ta nísọ̀ tó nígi mẹ́rin nísọ̀ yẹn àwọn onígi bíi tàǹporò bíi nǹkan kan yẹn òun ni wọ́n máa wági tó á lọ máa kó fún pé tó Olóyè ọ̀la bí wọn nínú gbà igi rẹ̀ òun awakọ̀ àwa fi ránṣẹ́ sókè òkú wípé tó ẹ̀yin èèyàn mi o ẹ gbà mo fi ránṣẹ́ mo ní Olóyè ọ̀la bí wọn nínú. ó mọ nǹkan tó dùn mọ́ mi nínú ìròyìn ayọ̀ tó wà nílẹ̀. tó o pé pẹ̀lú gbogbo àyípadà tuntun tó fẹ́ dé bá iléeṣẹ́ wa yìí bó ṣe wà yìí owó wa ó tún rú gọ́gọ́ sí i bó ṣe wà yìí pé tó wá yẹ ń kán sórí wa bẹ́ẹ̀ náà ni ó ṣe mọ̀ dà sáyà. I don't mean sure. I like. Ó ń ṣe bí ẹni pé òun olóyè. Sórí ẹni. Bí iṣẹ́ bá ṣe ń wọnú ilé iṣẹ́ yìí sí, láwa òṣìṣẹ́ náà ò ṣe ní lọ́kàn sí mi. Sọ pé ìwé ni. Ẹ̀kejì, ọmọ olóyè kò tó dòní. Olóyè tẹ́mi sí wo èmi rò pé ó ní wá ń kọ́ bọ̀ báyìí tí ó fi lórí owó wa. Olóyè àtowó. Báyìí ni wọ́n. Ó dẹ̀ tún rí yẹn sọ
Ṣẹ́rí késekése lẹ́rí tẹ́lẹ̀ tẹ̀ ń sọ̀rọ̀ nísìnyí kàsàkàsà ti dé. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ni ṣebí ẹni olóyè ó ní ìgbéraga tẹ́lẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Ó ṣẹ̀ṣẹ̀ máa wá fi kún ni ó máa wá dé wọn ṣe báyìí. Ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn o ìwọ má bàjẹ́ o ṣó o lè kí mi ni. Ìwọ fún mi ní gò mẹ́rin ọmọlúàbí ẹ fún wọn ní gò méjì. Rọ́mọkẹ́ wàá máa sẹ́mi náà jẹ o. Wo sórí àti pé ó ní ìgbéraga kò bá kọrin má pa kò sí ètò kan mi ètò kan mi bẹ́ẹ̀ ni wípé kó ṣàtúwá máa rajà lọ́dọ̀ mi ṣó mọ̀ pé níṣòó ti lówó owó tèmi á tún fi máa pọ̀ sí ni ẹni tó ṣe pé ó fẹ́ràn ṣe kárí ni ó fẹ́ràn pé kó máa sọ pé àwa la wà ń bẹ̀ àwa là ń ṣètò ẹ̀ àwa là ń ṣe kì í fẹ́ kọjọ́ kan mọ́ káwọn èèyàn má dárúkọ ẹ̀ kì í fẹ́. Owó yìí náà ni. Kó ṣàwọn máa rajà lọ́dọ̀ tèmi ni o owó yìí ni o. Kí ló ṣe ò dá sí nǹkan tá à ń sọ ni. Toni. Ajítóni jọ kí ló ṣe. Jẹ́ ká tètè múra ká tètè lọlé so káwọn náà lè ṣe pápápá ká lọ darapọ̀ máwọn olóyè ká lọ bá wọn ṣàjọyọ̀ àbí. Pé kí ni wá ti ta ni. Kí ló ṣẹlẹ̀. Ó ṣe ń sọ pé kí ló ṣẹlẹ̀ ṣé òun mú olóyè ni olóyè ìsìnláde bẹ́ẹ̀ nísìn tí wọ́n mọ̀ pariwo mọ́yàn ṣe ju gbogbo yẹn pé torí àtẹnujẹ la fi ṣe wá báwọn ṣàjọyọ̀ mi lè jẹ́ kẹ́nìkan mọ̀ fẹ̀gbìn rẹ́ mi lára o. Abba Olaolu má sọ lóye èdèyàn burúkú kò lè tó báyìí ó dẹ̀ wọ́n sọ bí ẹni pé bẹ́ẹ̀ náà lólóyè ṣe wá burú tó kì í ṣe bí irú ọjọ́ òní báyìí tó jẹ́ pé nǹkan ayọ̀ lẹ́yìn à ń ṣe fẹ́ báwọn ṣàjọyọ̀ kọ́ ni jẹ́ ká tètè lọ káwọn náà. ń gbẹ́ ló ń bọ̀ tí ń bọ̀ tí jẹ́ nùrùn kankan báyìí. A ṣe ń bọ̀ láti iṣẹ́ náà ni à ń lọ ilé. Sí òsì mo rò pé òní ni ọ̀gá yín ń ṣe wẹ̀jẹwẹ̀mu ni. Bẹ́ẹ̀ ni sà òní ni. Kò sí wàhálà ẹ mọ̀ pé Ọlọ́run tó dá gíftà náà ló dá píkà tí irú píkà tí a bá ti host lórí Instagram báyìí wọ́n mọ̀ jù fún wa ni àwọn òpè káwa náà lọ kó láyọ̀n lọ́dọ̀ ọ̀gá yín ọ̀dọ̀ rẹ̀ mọ̀ ń lọ ilé ọ̀dọ̀ rẹ̀ lèmi náà lọ báyìí. Rárá o wọn ò ṣe àwẹ̀jẹwẹ̀mu nílé ọ̀dọ̀ wọn o. Ibo ní tí wà ń ṣe. Lọ́dọ̀ àǹtí Maria níbi òkè lọ́hùn. Ọ̀dọ̀ Maria ni ti ń ṣe kẹ́ ẹ mọ̀ wọ́n lọ́hùn o mọ̀ tẹ̀lé lẹ́gọ̀fà tán o ìfẹ́ gba bíi èmi wò kí n gba yàkó yóò wọlé kí n lè gbẹ̀ǹkùlé kí n kàn yọ sí lójijì torí kò ní fọkàn sí pé wọ́n wà. Mo ní paná fírì kí n máa gbé lọ ní òjò ngọ̀kadà. Ìwà á mọ̀ pé kò tí ọba náà ni kò tí rọ́ọ̀fù jù àjẹ́ pé n ó traficate. Ọkùnrin èrè tí n bá ti rí ọtọ wọ flat combination báyìí mo ti mọ̀ pé olóde ńlá ni. Ẹ̀kùn pẹ̀lẹ́ ẹ káre ẹ sòrìrì ẹ mọ̀ sí jẹ́jọ́ ṣẹ̀bẹ́ yìí náà ń bọ̀ ẹ mọ̀ pẹ̀ ẹ dákun kí ni oníjàjẹ inú ọ̀rá hùn ẹ mọ̀ bá mú bọ̀ bẹ́ẹ̀ bá ń bọ̀ ọ̀gá rẹ̀. Akọ̀wé. Ẹ ṣe bá wa. Orí nǹkan èmi ò ní lọ́bì kankan. kí gbogbo nǹkan tá a máa ń sọ gbogbo ẹ̀ máa ń ṣe kankan kí ló dé. Kí n sọ̀rọ̀ kankan àníṣe èmi ò ní gbà kẹ́nìkan fi ẹ̀gbin rẹ́ mi lára. ìdá kò burú tí ẹnìkan náà ló máa ń yẹ báyìí máa sọ tó máa sọ nǹkan mí nìyẹn. ẹ ò ṣe sọlá pé. àwọn ọmọ ìdá ẹ kíra rẹ kí ló dé ẹ tó gini kí ló ṣẹlẹ̀ mo mọ̀ dáràn ọ̀tá jẹ́mọ̀ lẹ́yìn ọmọ yìí kí ló ṣẹlẹ̀ ẹ tó pákó ni. Ta ló róbìnrin níṣẹ́ tó ń jẹ́ torí Ọlọ́run nǹkan tó yẹ kó mójútó kò mójútó nǹkan tó ń rán ló máa kọrí mọ́. láàárọ̀ kùtùkùtù ẹ wá gbọ́wọ́ léra wọn
ẹ rí ṣíṣe koro jíjẹ ọ̀fẹ́ ọ̀gá tá ọgọ́ta kó wọ aláàrú tí ń sá ti pé ni láàánú pankẹ́yẹ wọ gáàn ayángbéwèétì mo mọ̀ pé ọmọ ọ̀ níṣẹ́ ní apá ẹ wo bẹ́ẹ̀ ṣe fìgbálẹ̀ lẹ̀ ó bá jẹ́ mi kọ́sítọ́mù láwọn kùtù tí mo fẹ́ dé bẹ́ẹ̀ ṣe fìgbálẹ̀ bí ṣé èmi ò bá yín rajà ẹ ò gba bóúnjẹ lẹ̀lẹ̀ kí lẹ̀ ń ṣe. ẹ wo arábìnrin mi ò rán gbogbo ibi tó ń lọ yẹn ayé tí ò débí ibi tó bá dẹ̀ fẹ́ lọ́mọ ṣọ̀ṣọ́ òun ló ń ṣọ́. bàbá olóyè èmi mọ̀ ni. mi ò mọ̀ pé wọ́n ni ó sì ṣàlàyé ara ẹ fún mi dáadáa kó lè jẹ́ mọ́ kí èwo ló kàn ẹ́ ṣé ibi iṣẹ́ ẹ débí wò ó bọ́ sínú ọkọ̀ fún mi ó jẹ má nu ẹnu ọkọ̀ lọ. ẹgbẹ́gun mọ̀tálẹ̀ kólé jọ̀nà. ojú ọmọdé òfin kọra mọ́. wọ́n ṣílẹ̀kùn fẹ́mi o. kí ló kàn ń bí báyìí kí ló mọ̀ ń pàṣẹ ìpákó ọ̀gọ́ta. ẹ wo ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́ ẹ wo ẹ máa yọ pákó bíi 500 lẹ̀ fún mi sí àwọn kan bọ̀ wá kó. ṣé o ti la àwọn ti bẹ̀ yẹ 2x4 nǹkan. ó ti wà ń bẹ́ sà. ọ̀dà Jaiye. bọ́ọ̀lù ìwọ wá wàá lọ sọ fún àwọn tó kù rẹ nísìn pé olóyè fẹ́ bá wọn ṣèpàdé ó lọ pé gbogbo wọn wá tó ti gbọ́ mọ̀ pé kíákíákíá. ṣé wọ̀lẹ́bọ̀ lẹ́rù ni. rárá o. kí ló wá dé. wọ́n mi jọ. irú lòun ọ̀tẹ̀ rí àgbà tó ń dókè mẹ̀sì tán pò ń léegun èmi mo mọ̀ tẹ́ mo fà tẹ́tẹ́ di o èmi lólóyè wá ń yẹ ìyẹn ṣe jọ àwọn ọmọ pínísì àwọn ọmọ òsì àwọn ọmọ ọkọ sẹ́wọ̀n àti dírẹ́bà ẹ̀ Wọnúọlá mo tẹ́ra mi mọ̀ yìí ó sì gbà sí wàhálà. Láolúkẹ̀ lásìkò yìí ó ti lọ bí iṣẹ́ ẹ̀. òótọ́ ni ó yé mi yóò ti lọ bí iṣẹ́. báwo lára yín. Olúwa ṣeun Jésù ṣeun. ṣé wàá ń lògùn yín dáadáa báyìí. òrè para mi tiẹ̀ mókun láàárọ̀. mo rí ojú yín yàtọ̀. mo ti jẹun mo jẹun ògo ni fún Jésù lókè ọ̀run. Olúwa ṣeun. dúpẹ́. mo kàn ní pé kí n wá wò yín náà ni pé báwo lára yín. ọmọ dáadáa o ṣe ọkọ mi. Yes ma. ẹ bára yín kalẹ̀ ẹ lálùbáríkà gbogbo ayé ò ní borí Jésù ọmọ bá ń tì í lẹ́yìn. o ṣé o ọkọ mi. ó dáa màmá lọlé báyìí. ọtí lọ náà nù. o ò ní faramọ́ mi kankan. àpá tún máa padà wá rí. ìyàwó mi o sí ọkọ mi. ó dàbọ̀. ó dáa mo fi Jésù sìn ọ́ o. ṣó gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ àná. no ṣe o mọ itú tó ń sọ wípé wọ́n pa lọ́dọ̀ àǹtí Maria lálẹ́ àná. wá ní kí ni tó máa pa tú ṣé wọ́n náà pa fún ni àbí mi náà kí ló kàn mí pẹ̀lú tú kán pa tú kán pẹkùn kí ló kàn mí. Láolú nǹkan tó máa bí mi nú jù lọ́rọ̀ ènìyàn nǹkan ò kí ń ká ẹ lára rárá tó sọ pé bàbá Àgbẹ̀kọ̀yà gan wọ́n mu ọtí báyìí wọ́n sì ń yí lẹ̀ ni wọ́n àgbà wípé àwa la pàdé bàbá Àgbẹ̀kọ̀yà ta sọ fún wọn pé ọ̀dọ̀ àǹtí Maria náà ti ń ṣe pátí o bàbá Àgbẹ̀kọ̀yà sì mu ọtí wọ́n sì mu ọtí o. kí ni pírọ́blẹ̀mù ẹ̀. gbóyè ga o láìkí àtẹnujẹ mo fọlọ́n búra tó bá kú tó bá lọ́n fẹ́ kúrò kú rẹ̀ mà ní rárá tó rà tẹnujẹ ló máa pa ọ́ kí ló ń bá ka nílẹ̀ ayé ẹ̀ tó mọ̀ ju oúnjẹ lọ ṣé dandan ni. kí n má jẹun ṣé báwo la ń ṣe nǹkan. ó ní ẹnu atẹnu kí ló dé kó máa jẹun kákàkiri. jọ ṣáà lè pè yẹn látẹnujẹ. ṣe máa ní ẹ̀gbọ́n polóye ti dé. tẹ dúró ná kólóyè dé gan ó lè kó aláyàjẹ kí ni gbogbo rádaràda iná ṣé torí pé gbogbo àti jọ wà ní sọ pákó torí bíi toothpick kí ni sí ọgàn náà àwa náà ló ń bá sọ̀rọ̀ báwọn ló bá sọ èmi lèmi rojọ́ òsì ṣé mọ̀ ń ṣẹgbẹ́ rẹ ni abẹ́rẹ́ rí kíní ọ̀hún. ìwòyí láàárọ̀ àdàgbà má dànù tó bá wùn yín kẹ́ tẹ̀lé mi tó bá wùn yín kẹ́ má tẹ̀lé mi Jaiye ló ní kí wá pè yín ẹ jókòó sí síbẹ̀. gbẹ́nu sàn orí ní nǹkan kan orí nǹkan yìí náà ni. onídìí pẹlẹbẹ bíi newspaper. àbó orí nǹkan. nǹkan tí mo ní kọ́pọ̀ ìwà fún kò pọ̀ rárá o mo fẹ́ kẹ́ mọ̀ pé iyán ti di àtúgún ọbẹ̀ dẹ̀ ti di àtúnṣe iṣẹ́ tá à ń ṣe yìí kò ní sáyè fún ìmẹ́lẹ́ o
àbí fún ọ̀lẹ ẹni tó bá ṣe ọ̀lẹ ẹ gbọ́ mi dáadáa tó bá ṣe ọ̀lẹ tí a fi ka mú kó máa gbáradì láti lọ sí ilé bàbá ẹ̀ ni o. kò jù bẹ́ẹ̀ lọ. kí wá ṣe pé ó máa gbá ilé bàbá ẹ̀ lọ nìkan lásán màá tún fọlọ́pàá mú màá fi yé bí mo ṣe lágbára tó ni màá fi wọ̀. olóyè ẹ fi kún pé ẹni tó bá tún fẹ́ wọ́ náà ọlọ́kàn kó gbogbo wọn. bó ṣe ẹni tó bá mo ní ẹni tó bá ṣèmẹ́lẹ́ tó ṣọ̀lẹ yóò gbọ́ lọ́lé bàbá rẹ̀ lọ ọlọ́pàá ó tún gbé ó wá jalè wàláì wọ́n fi ẹ̀yìn rẹ̀ tàgbà ọlọ́pàá kó gbogbo wọ́n fi ẹ̀yìn rẹ̀ tàgbà àmọ́ ẹ fọkàn yín balẹ̀ o owó yín náà ẹ fọkàn balẹ̀ ẹ̀yin ló kàn bẹ́ẹ̀ ni owó yín ó tún gbé yóò gbé pẹ́ẹ́lí sí kódà ìlọ́po méjì lówó tẹ́ ẹ máa gbà sí ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ yára mọ́ṣẹ́. ẹ ṣe gbòòsà mẹ́ta fọlọ́yè. gbòòsà gbòòsà gbòòsà. ẹ bó ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ gbòòsà yẹn gbòòsà mẹ́ta bí àníwá fún ẹ. ẹ ṣe gan ni sà àwọn akọ olóyè. ẹ̀yin ò mọ̀yán yìn dáadáa gbòòsà mo kàn gbọ́ ẹ̀yin ò ké gbàǹjarè mi bí mo ṣe fẹ́ gbòòsà lásán lẹ má wọrí wo ká kí n tó lọ lénìí màá fún ẹ ní owó bí ẹ tó dẹ̀ máa mú mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ ni. ibi tí kí ni àwọn irinṣẹ́ tá a fi la gẹdú. mi lè gbàgbé wọnú sọọdẹ ní wọnú ọkọ̀ àbí ọmọ agẹnú lẹ bẹ́ẹ̀ ni. kémi wọnú kí n wọnú ọkọ̀ lẹ́yìn ìgbà tó yẹ̀yẹ́ mi ṣe jọ àwọn ọmọ ọ̀sẹ̀ rẹ̀. wá má tún bẹ̀rẹ̀ wọnú má tún bẹ̀rẹ̀ wàhálà rẹ o. kémi mọ bẹ̀rẹ̀ wàhálà mi yìí tí ẹ̀rọ kò bóyá ọmọ ń gbàgbé ni o ọmọ bí mo ṣe jẹ́ sá ọ ti gbàgbé pé ìyàwó ọmọ jẹ́ o. ó bá wá ní gbérì mi kí n gbélé ọ lọ́wọ́ kó wọ́n máa tẹ̀lé mi lórí bàṣubàṣu mọ́lẹ̀ ṣó gbọ́. èmi tẹ́ ọ lórí bàṣubàṣu ìwọ ọmọkùnrin kí ló dé ná dákun ṣé àpọ́nlé lòun fún mi lójú ara rẹ ìyàbọ̀ ọ̀hún yẹ̀yẹ́ mi. wo tó bá rẹ kó fẹ́ yẹ̀yà rẹ kó tètè yẹ̀yà rẹ ṣé wàá wọnú ọkọ̀ àbọ̀. bóyá kọ́kùnjọ fira wa ṣẹ̀sìn ńgbà náà ìyẹn ó ṣe é ṣe jákùjọ fira wa ṣẹ̀sìn ńgbà náà. ẹ dákun torí Ọlọ́run ẹjọ. èmi náà ní kí n jọ èmi kí n mọ̀ dákun o ò lè bọ́gà rẹ sọ̀rọ̀ kó yé wùwà àgbàyà o ò lè bá sọ̀rọ̀ àbí. wọnú ọkọ̀ já lọ. kò sí wàhálà kò sí wàhálà. ilé ìjókòó bí mọ́ o jẹ́ ìjókòó wájú. kọ́ ya jókòó wájú kọ́ ya jókòó wájú torí bàbá jókòó lẹ́yìn mo lè fún Ọlọ́run padà. kí ló ṣe. mo lè fún Ọlọ́run pa. ọmọ yẹ̀yẹ́ mi wọ́n bẹ́ mi sọ̀rọ̀ kémi wọlé kò sí wàhálà. káàròdò ká sùn kí ara lè fẹ́ mọ́ kò yé mi nǹkan tó ń ṣe. bàbá olóyè nígbà iṣẹ́ ọmọ èké ẹ mọ̀ pé ntọ́ bá da ọ̀fẹ́ sòrò ntọ́ bá wá tó kù díẹ̀ kàtó sùúrù náà látọ̀ ẹ̀kún sùúrù ẹ̀ pọ̀ ju bí àbá ní tó ló kù o. sùúrù náà ni tó fẹ́ fi bà gbogbo nǹkan jẹ́ nǹkan tó yẹ kó o dé sí ò sí. ẹ má kánjú tulú ọ̀ràn ìgbà rẹ̀ tó ṣe lọ bẹ́ẹ̀ ebi kò ti di ti yìí ni kí n mọ wí àkórí àparò ọjà kó ìpè sọmáàlì ọmọ ọkọ ara mi. ajé tó ní ọmọ dáadáa wá kiri. jító ni ọyà kúnlé òkè bàbá ẹ. wá o bàbá ẹgbẹ́ mi yẹ ọmọ tó bí o kí n sin bàbá ẹ. mi rò pé ọkàn náà gbogbo ọyà kí bàbá olóyè. ìwọ gbogbo bàbá olóyè bàbá akíndé kan ajẹ́ ọkọ ẹ fún yìí láìfi rẹ o. bọ̀rọ̀ ti yẹ kọ́rọ̀ mi ò yí ọ oorun mélòó lájẹ́ ń sùn létí ẹni ọmọ sanwó ọdẹ ìwọ náà lè kàn ọ̀yà kí bàbá olóyè. ọ̀yà ajísọ̀ ìdílé máa bọ̀ kárí ọmọ tìjú ni. wa ọ̀rẹ́ mi o ti ń dáwọ́ rú o nǹkan tó yẹ kó ṣe ò ṣe ọ̀rọ̀ rẹ ò tiẹ̀ fẹ́ yé mi mọ́
Ibi tá a sọ̀rọ̀ sí ò sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́. Ọ̀rọ̀ ti lọ bẹ́ẹ̀. Adéòkè bàbá ẹ̀. Ajé tẹ̀lé ọ̀yà ajé kò báyìí. Máa bọ̀. Ọ̀yà jókòó. Jídòrí. Ajídòrí. Jídòrí. Ìyá pé nǹkan sí ọ. Àríkẹ́. Irọ́ bàbá olóyè. Bàbá olóyè. Kí ni mo ṣàjí tó ní báyìí? Ẹ dákun èmi tí mo dá lóòdù áàpù. Ṣé kọ́ mọ̀ pé mo fẹ́ máa gba gift mi fún kìnní gifta? Bàbá olóyè. Olóyè. Olóyè, mo tẹ̀lé yín. Olóyè, ẹ má bínú. Iṣu ẹni ní ìtọ́wọ́ ẹni ìbìkù. Ìwọ náà máa wò. Nǹkan tó yẹ kó ṣe, ò ṣe. Bó ṣe kọ́rọ̀ rí, ò jẹ́ kọ́rọ̀ rí bẹ́ẹ̀. Yóò wá rí bẹ́ẹ̀ láìpẹ́. Ẹ yóò rí bẹ́ẹ̀. Wò ó, jẹ́ kí nǹkan yìí tó wọ̀. Àwọn ilé iṣẹ́ tá a fẹ́ bẹ̀rẹ̀ sí bá ṣiṣẹ́ sí tòkè òkun ni o. Ó dẹ̀ di dandan ká fọwọ́ sí ìwé. Ṣùgbọ́n gbogbo nǹkan tó yẹ kó ṣe ò ṣe ń kíákíá. Olóyè, adìẹ mi ń làágùn. Ìyẹn ni òjì àmọ́. Ṣé wàá rí tẹ wàá tún sọ yìí? Èmi náà wàá tún fi kún. Pé òun ló kù kọ́ wàá fọwọ́ sí ìwé àwọn èèyàn. Ọwọ́ ẹ ló kù. Bọ́ bá ti gbọ́yún. Ọwọ́ ẹ ló kù. Olóyè, ìṣẹ́jú àyà ni ẹ fún mi. Bó o bá ti ṣe nǹkan tó yẹ kó ṣe, ó tán ni. Ìṣẹ́jú àyà ni ẹ fún mi. Ìṣẹ́jú péréte. Ẹ yíwọ́ sí ibi. Ẹ yíwọ́ síbi. Ẹ yo. Ìṣẹ́jú péréte ni ẹ fún mi. Gbogbo ẹ̀ ni ó yanjú. Ẹ rọra o. Màámi, ṣé ẹ dẹ̀ rò pé nǹkan tí bá mi ṣe yìí ó bójú mi ṣá? Ají tó ní níbo ọmọ pé mi gan ò fara mọ́ àmọ́ bọ́rọ̀ bá ti rí báyìí kò sí téèyàn lè ṣe lẹ́yìn ká gbà fọlọ́. Àmọ́ kí ló dé tó lóye wojúmọ́ mi gangan kí ló dé mo fẹ́ mọ̀. Wo mi ọmọdé ń sí ọ sọ̀rọ̀ pé olóyè náà mọ̀ ń tọ́ dáa ni olóyè tá à ń wí kò kàwé ìyàwó tí ń bẹ́nu ilé olóyè ọ̀kà tó sì mọ̀ pé ó láwọn nǹkan mèremère tó lókòwò tó ní gbogbo rẹ̀ ó náà nílò ẹni tí ọba mójútó tó kàwé ni ní tí ń ṣe nù. Ṣé mi nìkan mo wá kàwé lólókùtà ẹ àbí ṣé bí olókùtà yìí ṣe tó ṣé mi nìkan lobìnrin tó kàwé ni. kẹ́ni ẹ máa gbájí tó ní ọ̀wá tọ́ka sẹ́lòmíì tọ́ka rúwèé tọ́ka tọ́ dàbí rẹ tọ́ mara mú tọ́ mọ́ wàhù tó níwà láwùjọ ọ̀dà ọ̀kàwé gbogbo nǹkan ló ṣe rẹ́gí lára rẹ̀ ìdí tẹ́ ewojúmọ́ ọ̀nù o kò sì sí ní tá a lè ṣe sí ó ṣe jẹ́ gan-an. Àmọ́ kò yẹ kí bá mi kàn gbà bẹ́ẹ̀ yẹn kò yẹ kàn gbà bẹ́ẹ̀ èmi náà ní tèmi náà fẹ́ fi ayé mi ṣe mo láfojúsùn fáyé mi èmi náà ní future wọn ṣe dáadáa bẹ́ẹ̀ yẹn o kò yẹ kọ́kọ́ gbà bẹ́ẹ̀ yẹn. kí ni sórí àpọ̀ láfojúsùn bàbá rí o sì pé ọmọ tó ń ṣe àmọ́ sórí olóyè tí bàbá rẹ ní kò fẹ́ wọn yóò jọ pé àná ni kò sẹ́ni tó fẹ́ kú nù yá àti pàápàá bàbá rẹ ti mọ̀ pé òun ti pàdánù gẹ́gẹ́ bí bàbá òun ti pòfo ńgbà tó ti títí ò ti ní nǹkan kan tó lè ṣe lé olórí kò lè yí ìwé kò lè ràn èyí ẹnu ẹ̀kọ́ṣẹ́ kò lè fi ọ́ sí lẹ́yìn ká gbà fọlọ́run káwa náà lè kó nù yá tá a wà yìí á gbà fọlọ́run ní ìwájú tó nù. Màámi ẹ̀yin náà ti gbà. Kí wàá ní kí n ṣe. Ẹ̀yin náà ti gbà èyí tí. Òkè òkú lókùnrin bàbá ọmọ lọ́lọ́mọ sẹ́mi mọ́dọ́mọ bí ni. Bí wọn bá wá gbàṣẹ mo níbi wọn gbọmọ wọ ni. Mi ọmọ tí mo lè ṣe kò náà máa ìwà ìkọ̀rọ̀ dáadáa ká jágbàgìrì rẹ̀. Àrò kàkà jẹun. Kí la wá fẹ́ ṣe bàbá ọmọ ní tọ́mọ ń wọ́n fọmọ àwọn sẹ́nu. Ṣé ń àpé bẹ́ẹ̀ kọ́ ni. Sẹ́ni ọ fẹ́ kúnú ìyá o. Bẹ́ẹ̀ bá fi ìbínú la ìdérí mọ́ná tán. Ẹ̀kọ́ náà mọ̀ kó jiná ká jágbàgìrì. Ká fi irú sí àtàtà. Òde dáhùn. Mo níbo lọ ń gbé díríǹkì lọ. Olóyè. Mo mọ̀ dáràn. Gbé sínú bóòtù, gbé sínú bóòtù. Ẹ dá mi lóhùn. Ẹ fi mí gún lágídí àbí? Èmi lajá tí ń gbó kí n mọ̀ gbó kalẹ̀ fẹ́ sọ mí di wèrè nú ilé. Ibo lẹ̀ ń gbé díríǹkì lọ ẹ sọ̀rọ̀. Mo wá ń béèrè question lọ́wọ́ rẹ pé ibo ló ń gbé díríǹkì lọ àti wà táwọn ọmọ sẹ́yìn ẹ̀dá mi ló ẹ fi mí gún lágídí èmi lajá ni kí n mọ̀ gbọ́ àbí èmi lè fẹ́ sọ di wèrè inú ilé kò sí wàhálà
Jayé ò sí bí nìsín o kọ́ wá wò bó ṣe bẹ̀rẹ̀ wàhálà àtẹ torí tó bá yáyé lèmi ò ní sùúrù kó wá wo gbogbo tó ń dánwò nìsín kò sí bí o no problem gbóyún lọ́kọ́ gbọ́mọ̀ bọ̀ ọ̀bà mi ń lé wọ àgbẹ̀yìn rádaràdàn yìí tó ń kó díríǹkì ẹ̀ wá ń kó mẹ́sàn-án mẹ́wàá ń kó kú òun lé ẹ̀ bá mi lé. Ajé wa adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run olóyè ńkọ́. Olóyè ò tí ì dé ibi lónìí àti pé gan ọwọ́ yín ló yẹ ká ti máa béèrè olóyè torí àwọn ò tí ì rí wọn lónìí rárá. Olóyè ò tí ì dé ibi lónìí. Rárá. Jayé wa ńkọ́ àti àwọn nǹkan tó ní ó gbé wá bí. Jayé lòun náà gbogbo wa la mọ̀ pé tí mi bá ti rìn ìkara wọn tẹ̀lé olóyè àti Jayé wọ́n jọ máa ń rìn ní so tá a bá ti rí olóyè ní Jayé náà sí ní. ẹ má bínú ní tẹ̀sán ni pé Jayé náà ò tí ì débí. Rárá. wọ́n sì kó àwọn nǹkan bí àwọn soft drink lóríṣiríṣi wọn kò débí. ẹ máa gbọ́ ìyá wa nígbà mo sọ wípé olóyè gan ò tí ì débí lónìí Jayé náà ò tí ì débí hàn lè kó nǹkan kan débi àárín nǹkan kan bí lónìí. ok kò sí wàhálà. ìyá wa ẹ má bínú ṣé ò sí. tí dáhùn lóhùn tí mo fi wá béèrè ọkọ mi àbí tí mo fi béèrè dẹ́rẹ́bà rẹ̀ àbí tí mo fi béèrè pé ṣé wọ́n kó nǹkan kan wá ìbéèrè mi fún Ọlọ́run ni ó ní ọlá mọ̀lẹ́bí amúrù tí ó ń béèrè òfò ìmẹ́ńtò kan fún ìwọ tọpọlọ rẹ pé oje bólóyè bá padà débi ọ̀rí mi ń bí lẹ́nu. ẹ ṣeun. ẹ ra wọn. tí ó kù tú ẹ wàhálà rẹ pọ̀ kí ni ń bá a ká yóò kàn kú dànù gbogbo tí ọkàn yóò mọ yọjú sí. nítorí lóye ò ṣe gba tiẹ̀ náà nù kò mọ yíó kò mọ̀wé ó tún dọ̀tí. lóye ga ó bá wọn dénú èmi ò ní ìsín bẹ́ẹ̀ o torí mi ò ìyàwó lóye ní ìsín bẹ́ẹ̀ o. ok. Ajítòní ń bọ́ lọ wá sẹ́ ẹ̀ wo bàbá rẹ ti ń sọ̀rọ̀ burúkú o bàbá rẹ ti ń sọ̀rọ̀ látàárọ̀ máa bọ̀ nílé àbí sálà kò bá níwọ̀ ọmọ yìí ni èmi ò ní ìfẹ́ wàhálà o tóró ti mọ orí èèyàn tí bàbá rẹ jẹ́ máa bọ̀ nílé o mọ́kò tí ẹ bẹ́ mi o kí ló wá dé gan-an bá mi ń lé lé ní ìsìn kíákíá tó bá fẹ́ rí wàhálà o. ó ń bàrà mi kan tó jẹ́ lówó ni wọ́n á sá ń pè é bí kò máa yí mi pé nǹkan òfin kí n tún pè é. Victoria àbí wọ́n ṣe bẹ́ẹ̀ fíìkì ló pè ní ìsìnkú olówó. fíìkì kan ló jẹ mí lówó àní ẹni mo tẹ́ san fún. Togo sọ fún ìyá Ajítòní ẹ sọ̀rọ̀ pé tẹ́bí bá ń pa mí ń wò ní mọ̀ ní ebọ́dọ̀ mi nìkan wà akílótọ̀ ń ṣàbòsí kí lè bá a pé ọmọ nípa àrìn òsì rìn ìyá tọmọ rẹ rìn lọ sínú ọjọ́ òní lọ́yẹ̀ká ẹ̀ tó ń lò pẹ́ lójú tì mí. ṣàbòsí. àbòmọ́ọ́rù ló ń ṣe mo ní sábòmọ́ọ́rù ló ń ṣe sórí gbogbo tí wọ́n fi gbé ọlọ́dọ̀ orí ọmọ àmùsáàtì tí wọ́n máa pe ẹgbẹ́rún sí máìkì dáadáa ọjọ́ mọ̀dà wò. ńgbà tí ṣé Tóyìn mọ̀ ń jẹ́ ni. ẹ bọ́ bọ́ wá jẹ́ Tóyìn nǹkan ṣé mo ní wọ́n ṣe DNA test ni. ẹ̀yin èsè Tóyìn èsì ìsọmọ kiri ẹ sáàmọ̀ bí ẹ ti wá fẹ́ mi. n ò pé wọn mọ ibi tí mo ti wá fẹ́ ọ àmọ́ ṣé gbogbo tí ọmọ pé tí wàhálà bá ti le jù àgídìgbò owó gbé lọ wọ́n rẹ pé gbẹnu sí máìkì ìwọ sì ni wọ́n fẹ́ràn máìkì tẹ́lẹ̀. ọjọ́ mi ò wà ní rogun gbẹnu sí máìkì. tọ́bọ̀ wa ti fẹ́ rí ogun tí gbẹnu sí máìkì ẹ má dojú tì mí lónìí ẹ má dojú tì gbogbo bíkíbi tí ọmọ rẹ bá wà kó jáde o. ẹyin Ọlọ́run wa ni kó má dojú tì wá èmi sákì mọ́rán bí tọ́ lọ sì mọ bí ọ lọ ó dáa sí máa lè mọ bí tọ́ lọ
kí n tún wá pè ní. pípè tó pé ó ti jọ yé yín o ó ti jọ yé yín o má jẹ́ kí Ìyábọ̀ Òjó drag rẹ o ó máa drag ẹ dọ́dọ̀ Lizzy o mi ìfẹ́ wàhálà o mi ìfẹ́ wàhálà o. Ọlọ́run ní jó rogun pé ń sùn mi àbí bàbá dúdú ń gbólúwa rẹ̀ sórí afẹ́fẹ́. ẹyin kí ló kàn nù tí ọkàn ṣé wọ́n dà kọ ni tí wọ́n bá bí pọ̀rípọ̀ gbà lè ra ìwọ dà kọ àmọ́ tó bá ti dà kọ láì pé sùn lẹ́lẹ́nìkan ni ó sì ń sèfù tó bá ti fẹ́ sèfù lẹ́yìn kan fọmọ nǹkan wà nulẹ̀ wáyé hàn tí ọba ti wà nulẹ̀ tí ọba ti wà nulẹ̀. Ìyábọ̀ máa drag ẹ wọ̀dọ̀ Lizzy. ẹ sànà sùúrù sí àwọn ọmọ sẹpẹtẹrì yẹn máa ṣe bẹ́ẹ̀ tí ń ṣe yìí. ẹ ìsọmọ èké débi pé wàá mọ wà bí ọmọ kéékèèké ọmọ sẹpẹtẹrì torí Ọlọ́run àbírú ọmọ wo náà lolúwa rẹ̀ wá bí kalẹ̀ báyìí. àwọn olóye ẹ má wo kinní yìí ràn mọ mọ̀ọ́mọ̀ ṣètò rẹ̀ nítorí ọjọ́ òní ni ṣe fàájì ó bí yín fẹ́ẹ́ dé tẹ́ máa mú nǹkan yín lọ. ọ̀rẹ́ mi tá a bá fi ogún ọdún pinlẹ̀ wèrè ọjọ́ wo ló tó fẹ́ jájà ó dé máa wọn tí mò ń bá ṣiṣẹ́ sí i ó mọ̀ pé wàá fàsìkò ṣòfò ló bá mọ́mọ́ yìí kó jẹ́ máa lọ. bàbá olóye ẹ má kánjú. Mami, máa pọ̀rọ̀ ẹ lọ́wọ́ ẹ̀. Ó ti fẹ́ máa láàárọ̀ nínú. Àtúntò ní ọkọ mi. Àṣàkẹ́, ọmọ olómù àpẹẹrẹ, ọmọ ọlọ́rọ̀ agogo, àsìngbà lọ́nà tòmí. Ọmọ ń bá tètè délé yín, iṣẹ́ alágbẹ̀dẹ ni bá mọ̀ sí. Mo sì tètè dé, kí n mọ̀ bá tètè lọ́nà. Dákun ní sùúrù. Bí àwọn ibi tí bàbá rẹ̀ ọ̀bọ̀rọ̀ ìjà torí Ọlọ́run dákun. Bí àwọn ibi bàbá rẹ̀ fẹ́ bọ̀rọ̀ ìjà Ọlọ́run fúyà kí ó. ẹ wo obìnrin tọpẹ ńléwẹ ájú ọkọ ẹ ní í ṣe ẹ mọ̀ pé yóò ṣe environmental àjàjà tó ní tó jẹjọ Thursday lọ́rẹ́ mu a nǹkan fà lẹ́yìn lọ báyìí òun náà fẹ́ tọ́jú tọ́nu yóò fẹ́ ṣáájú ajé èmi ní ìwà sọ pé ọmọ fi polówó bọjà jẹ ó ti dá a bá kọjá rẹ ọmọ wọ pọtá láì rìlíìsì ẹ̀jẹ̀ lọ́rẹ́ mu a. ìyá ajito ni. Àgbẹ̀kọ̀yà. Ó yá. Ìwọ náà bọ́lẹ̀. Ó gbé báàgì ẹ̀ gbé báàgì. Nítorí owó kò sẹ́rí ẹ̀mí mi. Jáyé ẹ gbé báàgì ẹ̀ bọ́lẹ̀. Má gbọmọ lọ́wọ́ nítorí tó kẹnu lógún o. Bàbá lókè dákun náà fi fòfin gbà kan. Ẹ dákun wọn bínú. Kí ni? Tá ń lálejò. Kì í ṣàlejò ẹ̀yin bíbá ẹ̀ ló máa gbé sí. Bíi ti bò. Òye mi ni bóyá kọ́ láyé mi bíi ti bò. Ẹ jẹ́ ẹ láyé ẹ̀ mo mọ̀ pé ó lè má tètè yé ẹ ó lè ru ẹ lójú. Ìyàwó tuntun nìyẹn ìyàwó tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ lé ẹ. Olóyè tẹ́rí ọ̀rọ̀ àìpẹ́ yìí náà ti jọyìn àwọn kinní àwọn prank ibú tó máa ń ṣe lọ́sàn-án gan ọ̀sán tá tiẹ̀ wàrà mi ò rárá gba gbogbo àwọn èèyàn ẹ mọ̀ bá ń ṣàwàdà. Èmi mo bó lè mi ṣe àyè ìyàwó dáradára. Tí ò bá yí ẹ jẹ́ ńlá yí ẹ dáadáa mo ní ìyàwó tuntun mi nìyẹn. Ní ta ni. Wọ́n gbẹ́rù ẹ wọlé. Ta ni kúkúrú sàǹbé níbo wọ́n fẹ́ fi ọ wọlé. Jáyé burúkú kókó gbẹ́rù ọmọ lọ́wọ́ wọlé fún ẹ. tí n bá fi ọwọ́ ẹ̀ fún ọ́n reverse back tí n bá fi ọwọ́ fast forward ayé ẹ̀ sí ẹ̀yìn ó rò pé ayé ń sí ọ ni. Ọjọ́ ìwojú mi dáadáa ńlẹ́ o ọgbọ́
ọ̀pàrọ̀ ọmọ oníyàwó ni ọ́ ṣé lóòótọ́ níyàwó ni ọ́. wo jẹ́yẹ́ pípẹ́ bẹ́rù sí wọlé. níbo àbọ̀lórí ọjà wèrè rí olóyè ọ̀fẹ́ fẹ́ yàwó lé mi ìní gbà kò tẹ̀sí pé ìní gbà láíláí lè gbà ní wà láìta láì lè gbà ìní tiẹ̀ lè gbà kẹ̀ ìní gbà ní ọ̀fẹ́ fẹ́ yàwó lé mi tí mo ṣe máa fẹ́ yàwó lélẹ̀ yìí níbi lọ́sẹ̀ ìbọn pọ̀ fẹ́ ru ọpọlọ rẹ pọ̀ fẹ́ yàwó àbí o tí rẹ ní bọ́ sọ ó ń sí ẹni kò ṣẹlẹ̀ rí tó bá wà bí wọ́n dájà yé wà kọjá ń bí. inú bẹ́wúrẹ́ ó fẹsẹ̀ halẹ̀ ẹ̀ kí ló fẹ́ folówó ẹ̀ ṣe o. ìṣe mẹ́wàá folówó mi àgbàyà ni ọ́ àgbàyà ni ọ́ àgbàyà ni ọ́ òṣòrí ibi dé ṣìwò bá bí ọ̀rẹ́ wọlé tó bá gbókò yára. Olóyè gbẹ́rù rẹ̀ wọlé. sórí jayé tó bá gbọ́. tó bá fi fọ́ kan mọ́. jayé. ó yà kí mo wọlé. mo wọlé. ọ̀tọ̀ bá dà ní ó dà. ṣé ń gbọ́ o ní tí bá fẹ́ kò tiẹ̀ sí wàhálà. ẹ fẹ́ gbẹ́mí lẹ́nu. Ti top gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Olaolu ẹ káàsán. Àṣàkẹ́ báwo ni nǹkan wa? Báwo lẹ ti mọ̀ pé mi ni? A bá ti gbóhùn erin a gbọ́dọ̀ mọ̀. A jẹ́ pé dáhùn mọ̀ nìyẹn o. Ṣẹ́nìkan máa wà nílùú Olókùta yìí tí ò ní mọ̀ ọ́ ni. Pọpulari ayékèmí kan pọpulà lílo Olókùta díẹ̀. Àṣàkẹ́ ẹnu iṣẹ́ mo wà kí ló fẹ́ mi lásìkò tó pọ̀ rárá. Bàbá mi náà ní pé kí n béèrè pé àwọn tó wà níbi ìgbà ó lè máa parí ẹ̀. Bá mi sọ fún wọn iṣẹ́ pọ̀ ńlẹ̀ ó yẹ so tí n bá ti parí àwọn iṣẹ́ igi ìtàn màá bọ́ sọ́dọ̀ títí yín. Bọ̀dá Láolú. Kí ló ṣe ọ́ tààrí ò balẹ̀? Bọ̀dá Láolú. Kí ló kó sí ọ lójú? Ọjọ́ méje sọ́dọ̀ kó sí ọ lójú kó díjú kó mọ̀ tètè lọ. Ẹ sì mọ̀ ṣe bíi pé ẹ jà. Wọ́n tó fọwọ́ kàn mí. Ẹ̀rí wọ́n ṣe bíi bítà rẹ̀. Bọ̀dá Láolú a sì kú oríire ìyàwó tuntun. Ìyàwó wo? Yóò bá wa kalẹ̀ o. Ẹ fẹ́ sọ fún mi pé ẹ gbọ́ ni. Gbọ́ kí ni? Girlfriend yìí tó ṣe ìgbéyàwó. Girlfriend yẹ wo? Ṣé ní girlfriend méjì ni? Ajito ni yín náà ni. Yóò kí bá yín ṣeré ni. Yóò kí bá yín sọ̀rọ̀ ni, ẹ má bínú. Ẹ mú sunkún. Ojú yìí ti lè. Ẹ pẹ̀lẹ́ o. Alábàjọ náà ara fún yín tó ṣe pé tá a bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lóye báyìí Ajito ni máa dákẹ́ lọ àwàdòdì àṣẹ tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ ní sùúrù ṣèbọ̀ ọ̀rẹ́ lẹ pera yín ọ̀rẹ́ kò rí kò sùn ó wá fẹ́ sọ fún mi pé o ò mọ̀ pẹ̀ àbó ò gbọ́ sí rárá. Àǹtí Maria tó ní ò ṣèèṣì la ẹnu ẹ̀ báyìí sọ ọ̀rọ̀ yìí fún mi títí di àsìkò tá à ń sọ yìí ńkọ́. Kí ló dé sórí irú wọn máa ń dinú ó dinú ni kí lẹ wájọ rẹ tímọ́tímọ́ fún. Nǹkan tó wá ń dùn mí jù ni pé àwọn yóò rò pé àjọpá àjọkùn ni. Láolú báwo ni ṣé o wá pa. Ṣé lóòótọ́ ni? Ọmọkẹ́ ṣé o rí pé èèyàn burúkú ni ọ́? Ìwọ àti ọ̀rẹ́ èèyàn burúkú lẹ́yìn méjèèjì irú ròǹbòrùn
ó mọ gbogbo eléyìí látọjọ́ yìí ẹ̀yin méje ń ṣojú ayé ẹ̀ wá ń tàn mí. tó bá yẹ pé mo ti mọ ní ṣe bí màá ti pọ̀rọ̀ kí n lọ rajà. Láolú ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní pé. pé kí ni pé kí ni ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ ranu ọ̀rọ̀ játijàti wo ló wà lẹ́nu ẹ tó fẹ́ sọ. Láolú. ẹ jọ̀ọ́ mo ń sọ̀rọ̀ lọ́wọ́. ìwé èèyàn burúkú yìí ẹ ṣe ibi tẹ́ bá mi dé o ẹ̀yin èèyàn fò. Láolú kò rí bẹ́ẹ̀ o jẹ́ kí Láolú. Àǹtí Màríà èèyàn mélòó mo fẹ́ ṣàlàyé fún báyìí pé mi ò mọ̀ pa ọ̀rọ̀ yìí. ṣé kí n má tọ̀ ẹ́ ṣé kí n má parọ́ fún ẹ ó lè díẹ̀ o. Ọláolú ọ̀rọ̀ ajítò nímọ̀ wá yà mí lẹ́nu. Àdúrú bọ́mọ yìí ṣe dáa tó níwà tó nírẹ̀lẹ̀. Ṣé pọ́mọ yìí lè ṣe báyìí? Àbí? Màámi, ohun tó ń jà mí lẹ́nu gan lẹ́sẹ̀ sọ tán. Torí Jítòní tí mo mọ̀ kí ṣerú èèyàn báyìí kàyéfì ni gbogbo kíní ìjẹ́sí mi. Ọláolú, mo rò ohun òrírò Jítòní. Àbí? Wọ́n lògùn ní dáadáa báyìí. Orí para mi ti mú kún láàárọ̀. Ojú yín yàtọ̀. Mo ti jẹun. Mo jẹun. Ògo ni fún Jésù kí ọ̀run. Olúwa ṣeun. Dúpẹ́. Mo kàn ní pé kí n wá wò yín náà pé ọ̀la. Dáadáa. O ṣe ọkọ mi. Ẹ bára yín kalẹ̀. O sì ti ṣèwádìí lọ́wọ́ rẹ̀ sá. Màámi, ṣe bẹ́ẹ̀ tí èèyàn bá fojú gan ni bí lè ó ṣèwádìí lọ́wọ́ rẹ̀. Mi ì tí ì fojú gan ni rẹ̀ báyìí. Gbogbo nǹkan tí mo sì ń gbọ́ ni pé wọ́n ló ti kó lọ lé olóyè. Kó lọ lé olóyè. Tí mo gbọ́ ni wọ́n ló ti kó lọ. Olóyè. Jésù mi o. Ìfẹ́ o. Wò ó. N tí ń fẹ́ gangan ló fẹ́ ṣe o. Bẹ́sìn bá dá ní àtúngùn ni. Kò tóóró ọkọ mi. Ọmọ arólú owó. Ọmọ àtẹ́lẹsì. Bẹ́ẹ̀ yìí ò sí omi ò sí. Lásìkò tá a wà tóbìnrin pọ̀. Dákun o. Dákun. Ọkọ mi. Dọ̀ọ́. Mo bì ọ́. Olówó orí mi. Mo mọ̀ pé ó lé. Mo mọ̀ pé ó lé gbé mi. Ẹ kú iṣẹ́ o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé èmi ni mo kángun sí olóyè nílé iṣẹ́ yìí. Torí pé ọwọ́ mi ni ẹ̀mí olóyè wà. Kí wá sọwọ́ èmi nìkan báyìí. Ṣé rí ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi? Ìyá wa tuntun nù. Kí wọ́n káàbọ̀ sí ilé iṣẹ́ yìí. Ìyàwó tuntun nù. Ẹni tí ò bá ti wá tẹ́ lọ́rùn, bóyá kó lọ gbaṣẹ́ nílé epo. Torí ìyàwó tuntun tí ó mọ̀ darí ilé iṣẹ́ wa rèé. Ẹni mi náà ṣe ni pé kí n wá fi wọ́n hàn gẹ́gẹ́ bí olùdarí iléeṣẹ́ yìí tuntun àwọn wọn mọ̀ darí iléeṣẹ́. Olaolu, kò sẹ́ni tó lè yà wá àfi tó bá fẹ́ ya fọ́tò létí kan. Wọ́n kúkú ṣe mọ́ ọ sọ ni. Torí tèmi yé mi. Torí ilé ayé tá a wà yìí ọmọkùnrin tí ọba ló lọ kó lè róbìn fẹ́ inú jẹ́ kẹ́rù ọmọ bà mí ìfẹ́ ṣẹ̀sìn. Fọkànbalẹ̀ Olaolu, tèmi àti ẹ bá ti fìmọ̀ ṣọ̀kan kékeré lówó ṣe bí mo ti gbà láti bá ìrìn àjò ìfẹ́ yìí. Jítòní
mo nífẹ̀ẹ́ rẹ gidigidi ṣùgbọ́n ẹ̀rù ń bà mí ìjà ara yóò fi mí ṣe yẹ̀yẹ́. Olaolu, fọkànbalẹ̀. Ṣó ti gbọ́, mi ò lọ́bi kankan. Mo ya kankan ò lè yà wá. Ṣó ti gbàgbé ni? Mi ò lè gba kọ́ńbó lọ́wọ́ yín. Èmi àti ẹ náà ni. Ẹ jọ̀ọ́ bá mi pàtẹ́wọ́ fún wọn. Ìyá wa, bá wa bá àwọn òṣìṣẹ́ sọ̀rọ̀. Lákọ̀ọ́kọ́ náà mo kí gbogbo yín o. Ẹ ṣé ẹ kú iṣẹ́ tẹ́ ti ń ṣe bọ̀ látẹ̀yìn. Gẹ́gẹ́ bí Mr. Jaiye ti sọ. Ẹ má gbèmí ẹgbẹ̀mí Jaiye ọmọ yín mọ́ta ọmọ yín mọ́ta. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ, àjọ máa ṣiṣẹ́ papọ̀ ni. Mo dẹ̀ fẹ́ kájọ sowọ́pọ̀ láti máa ṣiṣẹ́. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò nífẹ̀ẹ́ sí ìmẹ́lẹ́. Òǹkàlùkù gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣe. Ṣá ti gbọ́? So ọ̀rọ̀ mi ò ju báyìí lọ. Ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún wọn. Ẹ bá mi pàtẹ́wọ́. Ẹ ṣe dáadáa. Ẹ máa gbọ́. Ẹ rí i pé ńgbà tó fẹ́ sọ̀rọ̀ parí wọ́n sọ pé àwọn ò ṣe kí ni o àwọn ọ̀fẹ́ mẹ́lẹ́. Òdòrí pásítọ̀ ẹ pò ń ṣọ́ọ̀ṣì ẹ wàá gba oríta lọ ẹ lè lọ mọ̀ sọ pé ẹ gba kínní gan kọ́ ẹ gba ààyè iṣẹ́ ọ̀tọ̀ ààyè pé a fẹ́ lọ jí ìrere ọ̀tọ̀ ní ti ìyá wa yìí wọ́n gba kankan wọ́n gba pé kéèyàn fi sẹ́lẹ̀ kan lọ máa ṣeré o àbí wọ́n pa ní ìyá wa ẹ bá mi pàtàkì fún wọn lẹ́ẹ̀kan sí i. Gbogbo ẹ̀ ló kàn ṣe mí bí àlá ṣé o mọ̀ pé ojú èmi àti ajito ni ó ṣe mẹ́rin awúra wa báyìí ó ṣe bí ẹni pé kò rí mi rí bí ògbà tí ò tiẹ̀ dá mi mọ̀. Olaolu ọmọ kan tó ń yà mí lẹ́nu inú ọ̀rọ̀ ó dàbí téèyàn bá ń wo fíìmù bó ṣe rí nìyí ajito ni wá ó wá dúró báyìí ó kàn sọ wá nù bí ẹni pé kò tiẹ̀ rí wa rí bí ẹni pé kò mọ̀ kankan náà méjèèjì títí ẹ ló wá yà mí lẹ́nu jù ajito ni wá gbójú tán káyà tó wá dúró òun náà wá ṣe bí ọ̀gá wa wọ́n fi sọ a ṣe kínní kan àbájú yẹ kó rí bẹ́ẹ̀. Mr. Jaiye àwọn wo làwọn eléyìí náà ṣe níbí. kí lẹ̀ ń ṣe mẹ́wọ̀n kí lẹ̀ ń ṣe mẹ́wọ̀n. ẹ má bínú sọ. ní sẹ́ni. ṣe bí mo ti sọ fún yín pé mi ò fẹ́ ìmẹ́lẹ́ kí ni ìtumọ̀ gbogbo ilé ìbáyìí. mo wà tẹ́ ṣe tó yẹ kí àwọn ẹgbẹ́ yín wà bí tó ti ṣiṣẹ́ ẹ wà bí ẹ̀ ń tojọ́ òṣì àbí Mr. Jaiye. ṣáwọn ẹran tẹ́ ń gbà ṣiṣẹ́ lélẹ̀. ẹ má bínú jàre ibẹ̀ ìyá wa. kí n tó dijú kí n tó là ẹ pàrọ̀ bí sókè get out. What's all this now? ọ̀rọ̀ yìí ó ń rú mi lójú bákan ìwò tí mò ń wo ọ̀rọ̀ yìí ó dàbí ẹni pé kì í ṣojú lásán torí tó bá wò dáadáa ìwò tí ajito ní wò wá ṣe ló dàbí ẹni pé kò mọ̀ wá rí rárá gan débi pé ó máa rí wa rí ọ̀rọ̀ yẹn wá ń rú mi lójú bákan ó wò pé kò lè jójú lásán láì pé nǹkan kan ò right nínú gbogbo ọ̀rọ̀ yìí. èmi náà ń wò náà actually mo ń wò ó torí ajá tó rí ni tó ń jùrò tó tún wá rí ni tó ń gbó ó mú fura dání ṣùgbọ́n ṣé ìwọ rò pé bóyá oògùn lólóyè lò fún ni. ó jọ gàté kò jọ gàté wọ́n ṣe bí ẹ ń fẹ́ fẹsẹ̀ méjèèjì tìrú ó ń jọ bí ẹni pé ìjọ tó fẹ́ máa lówó ń bákan bákan. ṣùgbọ́n rí àwọn nǹkan tí mo ní kó take note ni
Very good. Tó o bá ti take note o mọ nǹkan tó mean, right? Ìwọ ló máa fara gbá. Yes. That's it. N ò mọ̀ mí rárá olóyè ò mọ̀ mí. Tó bá jẹ́ Ògùn ni. Òní ba Ògùn yẹn jẹ́. Jọ̀ọ́. Kí wá ló fẹ́ ṣe? Má lọ bá lọ́fíìsì ni. Má lọ bá lọ́fíìsì. Ní kíni? Kíni? O ò lè lọ bá lọ́fíìsì. Torí kíni? Láwọn ò lè lọ bá a. A kì í tójú ní ká mẹ́sàn-án kà. Farabalẹ̀ ọ̀rọ̀ yóò ká ṣe ó ní bó ṣe yẹ ká ṣe ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́. Ọ̀gá, kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. Wá ìwà àti tani. Ọlá dúró. Kí ni? Ó léwu. Ó léwu ni kí ni? Ọ̀gá fi mí sílẹ̀. Ìwà àti tani. Ṣé ti gbọ́ mi? Ṣọ́rọ̀ mi ti yé bẹ́yẹn. So you should take note and make sure everything is in order. Ajitoni. But everything happened so fast. Mi ò mọ nǹkan tí mo lè ṣe sí rárá. Mi ò dẹ̀ tiẹ̀ tún mọ bí màá ṣe sọ fún ẹ. Ṣùgbọ́n nígbà tí gbogbo àwọn ọ̀rọ̀ yìí ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀, èmi àṣẹ ń sọ̀rọ̀, ó sì fi gbà kankan báyìí sọ fún wọn. Mo fẹ́ sọ fún ẹ, ṣùgbọ́n ẹ̀mí mi ò gbé. Mi ò mọ bí màá ṣe ṣàlàyé ọ̀rọ̀ yìí fún ẹ. Kí ló ń sọ yìí? Ṣé kò wáyé kó tiẹ̀ try láti sọ fún wọn? Ṣé bí mi àti ẹ̀ ò bá tiẹ̀ wá ọgbọ́n kan dá, mi àti ẹ̀ lè sá lọ. Kò yé mi rárá. Kò yé mi ni. Bàbá mi dẹ̀ ti pinnu pé nǹkan táwọn fẹ́ ṣe lélẹ̀ kò dẹ̀ sí nǹkan tẹ́mi náà lè ṣe sí. Pàtó tún wá débí náà, ló wá ń ṣe bí ẹni kò tiẹ̀ dá mi mọ̀. Ṣé ó yẹ kó máa ṣe bẹ́ẹ̀ yẹn? Ó ṣe bí ẹni kò tiẹ̀ mọ̀ mí rárá, owó ṣe ń sọ̀rọ̀ láàárọ̀ tó kàn ń sọ̀rọ̀ sí wa. Olaolu, mo mọ̀ pé mi náà ní agbára nǹkan tó tó bẹ́ẹ̀ yẹn. Òbójúlé mi náà lò ó. Mo mọ̀ pé mi ò lè ṣe bẹ́ẹ̀ yẹn sí i. Nǹkan tí mo dẹ̀ ń ṣe yìí fún àǹfààní mi àti ẹni rẹ̀. Àǹfààní mi àti ẹni ti báwo? Tó bá ti tásìkò, ó máa yẹ. Ìyá Aláolú ọ̀rẹ́ mi, ọ̀rọ̀ rẹ̀ ń kọ mí lóminú. Kódà ọ̀rọ̀ rẹ̀ ń dóyìí kọ mi. Kí ló dé tó ń ṣe bí eléyìí? Àìsàn tí ń ṣe ọ, a ní kó jẹ́ ká gbé ọ lọ sí ilé ìwòsàn. Ọ̀sán yarí náà ni ọlọ́ọ̀lọ́. Lọ ń yọrí bọ́rọ́. Ara rẹ̀ á wá lè kọ́ ọmọ gbẹ́rù kọ́ bí eléyìí, bí kọ́ mùsù. A ní o jẹ́ awówó ká gbé ọ lọ sí ilé ìwòsàn kó lọ gba ìwòsàn. Ó dá wa lóhùn. Kí ló ti ọ ná? Ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ rẹ̀. Tí ìwọ bá ní ìgbàgbọ́ bí kóró mustadi, ìwọ ò pàṣẹ fún òkè. Òkè ó sì sí ìdí. Ìgbàgbọ́ mi mú mi lára dá. Èmi ti mọ̀ pé n tó wí náà nù. Bó o ti sọ Bíbélì tó kó kalẹ̀ fún mi, òun náà ló sọ pé àwọn tí ara wọn dá wọn ò wo níwòsàn o bí ò sẹ́ni tára rẹ̀ ọ̀yá. Kí ló dé tó fẹ́ mọ́ fi wèrè pẹ́ lọ́n lẹ́jọ́? Ọ̀rẹ́ mi, ní ìwọ̀nba àgbà tí Jésù Kristi bá ti wà láàyè, mi ò rí ìwòsàn. Ó rí ìwòsàn. Ara mi ó yá. Ara rẹ̀ ó yá.
èmi mọ̀ para rí ó yá ọlọ́run ní jí o kú sọ wá rí ọmọ rẹ tó ń dà láàmú Olaolu dákun èló ní gbà níbi iṣẹ́ tí ń ṣe tí wàhálà fi wá pọ̀ tó bí eléyìí ṣé ọmọ náà ọlọ́jọ́ ọ̀la tiẹ̀. ṣé ti Láolú. ẹ ti Láolú. lójú ẹ̀mí mi ni ó ti sórí rẹ̀. àṣẹ Ìdùmarè. wò ó ní ìwọ̀nba àgbà tí Jésù Kristi bá ti wà láàyè ọmọ mi yóò sórí rẹ̀. yóò sórí rẹ̀. ọ̀rẹ́ rẹ̀. ọba ń gbégbé ọpẹ́. ìbọn gbégbé ọpẹ́ lágbára Ọlọ́run. níwọ̀nba àgbà tí mo bá ti gbádùn ní tí ò tó lónìí yóò ṣẹ́kù. kọ́ ọ wá lè gbádùn ọ̀hún náà òun ló sì yẹ kó jẹ́ àmọ̀tọ̀ àwọn oníṣègùn lọ ká mú ọ lọ sí hospital níbi tí wọ́n ti wù ọ́ sàn. tó bá wù yìí kẹ́ ẹ gbọ́ tó bá wù yìí kẹ́ ẹ mọ́ gbọ́ àwọ̀ òkú bá yín sòótọ́ ọ̀rọ̀ a sì mọ̀ para yín ó kò tó rọ̀ àbí ńjẹ́ ò lẹ́sẹ̀sẹ̀ fọ́mọ wọlé tán tó di pẹ́ sáré fíjọ lórí iléeṣẹ́ yín ẹ̀ sì mọ́ ní sùúrù ọkọ ìyàwó àṣẹ̀ṣẹ̀ àwọn tí ò tó yín gan lọ́jọ́ orí gan wọn gbọ́dọ̀ dánrú rẹ̀ wá ń bèlè tèrú nígbà páwọn tó ń tẹ̀lé yín kò ní bá yín sòótọ́ rẹ̀. Òjòwú lọ́nà kí ló ń tẹ̀ ẹ́ lára gangan náà ṣé torí pé àfi ẹ jẹ olórí ilé iṣẹ́ ìyẹn ló jẹ́ kó máa jowó ọmọ ọlọ́mọ àbí torí kí ni. ẹ gbà mí èmi jowú rú yàn kí ló kàn mí ìbẹ́yìn ló wù tẹ́ fi jọ lórí ilé iṣẹ́ yín ẹ wò ó sẹ́rí ní tó yí ọ̀wọ́ bẹ̀ ibi ẹ bá jọba dé ojú ẹ̀ méjì ọjọ́ wálẹ̀. òun jẹ́ ìṣòótọ́ ọ̀rọ̀ kan fún ọ sọ̀rọ̀ ọmọ tó ń sọ yìí ó kàwé ó dùn wò lójú ó mara mú nítorí ìwé tó wá kà ń gangan ni mo ṣe wá fi jẹ́ alábòjútó iléeṣẹ́ mi bó ṣe wà ń gbogbo ẹ̀mí mi òun mo gbélé lọ kó mọ̀ ṣe bó bá ṣe kó máa tukọ̀ ni tó lọ́pọlọ lórí ó sì mara mú jù ọ lọ. kò burú ajá tiwa náà tó dẹran kẹran ní tí ọmọ yìí ọmọ wọbẹ èmi ọmọ bá yín jiyàn pé mi mọ̀wé àmọ́ mo mọ ọgbọ́n orí mi ṣé wàá rọgbọ́n orí mi tèmi mọ̀ ni làwa náà fi ń tukọ̀ títí tó fi dì sí ṣé wàá rọmọ tẹ́ ẹ mú wá ìyàwó yín ọ̀mọ̀wé ojú wa yìí ni ó ṣe tí ó ṣe mú ọkọ iléeṣẹ́ yìí tí ó ṣe wà wọ mi. ọlọ́pàá ìwọ ń tẹ̀lé ọkọ iléeṣẹ́ mi ò lè wọ mi ẹni tó lọ́pọlọ ló wà á sọgbọ́. ojú wa ni ọ̀sẹ̀ lè mi sọ ọ́ nígbà pé jayé nìsí ọmọ mi níbi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ olórí ibu ni ó ní sọ̀rọ̀ níbi tó yẹ kọ́rọ̀ wa. ẹ̀yin yìí mo wà ìyá wa o ẹ̀yin yìí mo wà o gbogbo ń tẹ́ sọ lọ́dà. kò sí wàhálà. bínúbínú àmì àbínú sápò ara wọn bínúbínú kàmí àbínú sápò ara wọn ajítò ní ti dáadé owó ajítò ní ti tẹ̀ pa ìlẹ̀kẹ̀ ajítò ní ayé mi olóyè gangan. ẹ̀gbọ́n ní gbọ́dọ̀ mú mi lọ nísìn kẹ́ni nísìn kẹ́ni. kí lè wá ṣe ní bíbá yìí. kí n láni kọ́ ọmọ bí mi kí n máa fún ọ lésì. tí mo wá ṣe ń bẹ ọ èyí tún lè wá bẹ mọ́. ẹ lè wá o. ajítò ní ọwọ́ wọ́ mi bí okùn wẹ́ran ọwọ́ àfọkùn sí mi lọ́rùn bíi pé okùn tí wọ́n fi méwúrẹ́ bọ̀ lábọ̀ ọjà ọwọ́ wọ́ mi láwọ̀ ní ọmọ tí mo bí fúnra mi have I born myself ebe mi mo bí ọ fúnra mi àbí sẹ́yìn kan lọ́ba bí ọ ni àmọ́ sí pàpẹ́sẹ̀ wọn fi bí ọ ni ṣé bá bí ọ jẹ́jẹ́ wa ni. kí ló ṣẹlẹ̀ gangan ṣé kò yẹ kí n máa gba ríàsì lórí rẹ̀ kò yẹ kí n máa gba wardrobe allowance kò yẹ kí n máa gba salary allowance mi ìgbà béèrè mi ìbínú ṣùgbọ́n tí n bá fẹ́ lo nǹkan ẹ̀tọ́ rẹ nìkan ọmọ fún mi ibi tí yẹn bá ṣe síbẹ̀ ní ti jẹ èmi ẹ béèrè nǹkan òun yẹn ṣàtọ́júbọ̀ o bó ṣe ń wọ̀ mí ìtọ́lọ́ ń bá fún mi sí máa tó mi ni tómi lọ́lá ló kọ́ mi ìtọ́lọ́ ń fún mi ló tó mi ó lè ṣàyọjú náà sọmọ ọlọ́mọ ìwọ ọmọ lẹ́tọ̀ọ́ sí láti jarun pálù kí ló tó fún mi lówó. ìgbà tẹ́ ti lé mi lé kí ló tún kù ṣe bẹ́ẹ̀ ti ní kí n kúrò ńlé fún yín mo dẹ̀ ti kúrò ńlé kí ló tẹ̀ wá mi wá bí kí ló tẹ̀ wá mi kiri. ẹ dákun torí Ọlọ́run ṣé ibi tó lọ sọọdá lọ ni èmi mi ò fi ọbẹ ṣé kò ní torí tí mo fi ọbẹ bó ṣe ń wo èmi torí Ọlọ́run ṣèkú o torí ọ̀run ni o ibi tí n bá sì ti jẹ ni mo mà Ọlọ́run wà ní dínà mọ́ ìtẹ́ a bá sì ní ìlà fi ṣòwò owó mo ti fi ọ́ ṣòwò owó nù kọ́ ọmọ mu wálé fún mi kọ́ ọmọ dìlífà bí gbàtí mi kà bá ń dìlífà fún díò náà. ẹ lọ ní sùúrù ni o kò sí kòkò tẹ́ fẹ́ ṣe ẹ lọ ní sùúrù ni bẹ́ẹ̀ ni mo sọ torí nǹkan tí yín nìkan báyìí lẹ mọ̀ tẹ́ bá ti fẹ́ nǹkan báyìí kò sí ni ẹ má ṣàwà bó ṣe pé tiyín nìkan ṣe bóun náà lè fi tì mí débi tí mo dé yìí tí mo lọ ń fẹ́ bàbá arúgbó at my age bàbá mi. ìwọ lọ ṣé kìí ṣe pọ ọyọ kù lọ́rùn torí ìrùpọ̀ ọlọ́mọ gbà tó wáyé ẹ wò bí ṣe dájú bàbá rẹ̀ ó wá fi sùúrù ó fi ń ṣe wá sí fẹ́mi sùúrù èmi ò lè jẹ́ ó ṣe fún mi o bẹ́ẹ̀ ni
torí pé ẹ̀yin òkú làjákà ńlọ Ọlọ́run fòkú Mohbad ṣe fún bàbá ẹ̀ ẹ̀yin ikú rẹ̀ ni bàbá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń dọ̀rọ̀ nígbà donation lórí rẹ o gbogbo ẹ tí ọba fún 3 million 30 million sí kó o máa fún mi lójú rẹ ni kí n jẹ wọn ọmọ wà lẹ́ẹ̀kọ́ tó jẹ 30 bá jẹ 50 èmi. ṣe fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́ sùúrù yẹn lè máa lọ ní èmi àti yín àtijọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ dẹ̀ ti kúnná tó bá wù yẹn ní sùúrù tó bá yẹ mọ́ mi kò sí kankan tí mo fẹ́ ṣe fún yín báyìí kò sí anything tí mo máa ṣe fún yín. ọ̀dà bá 100,000. 100,000 kọ́. wá ọ̀dà dìgbà wo òkété ní gbogbo ọjọ́ ọmọ olóhùn ọmọjọ́ mi o àdídìgbà wo ọ̀rẹ́ láàrin olólo ẹja sáré yanjú ẹ o já sọ ní ìsìnká parí rẹ kájọ tẹnu ẹsà pín eku o àtijọ́ ni ọ̀daràn sẹ́mi mo sì bí ọmọ ẹ̀ ẹ bí sẹ́yìn yí lọ bí ọrùn kànga ìdí ẹ̀ wọ́n ka state and capital ọmọ tí mo bí fúnra mi gbogbo nǹkan tó sì fi jọ mí nù akọyin sí ẹ̀ àwọn èèyàn mọ̀ sí mi mú sí sọ́dọ̀ lè wá jẹmọ́ DNA test. ní báyìí kí ni báyìí ṣé ojú gbogbo yìí lọ́yẹ̀ kó ti lọ́ọ́ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kí ló fẹ́ gan. Bàbá mi sọ pé àwọn tó wà lọ́dọ̀ yìí ìgbà ọjọ́ máa bá wọn ṣètò ẹ̀tọ́ wo ni kẹ́ni. ló wá jẹ́ kó máa sọ̀rọ̀ lójú gbogbo yẹn bẹ́ẹ̀. sọ̀rọ̀. farabalẹ̀ wo jẹ́ kí n sọ fún ọ kò sí gílẹ̀ lọ́wọ́ tó ra wa yìí ṣùgbọ́n wọ́n ń kó gíbọ̀ mi sì lè sọ bóyá bí ọ̀túnla tí gíbá ti dé èmi gangan màá wá bá wọn kán má rìn wa mọ́ èmi ó ti yé mi àti wọn sọ fún wọn pé ó ti yé mi àti wọn. èmi ti gbọ́ o àwọn bá yín sọ̀rọ̀ náà àwọn bá yín ṣe ẹgbẹ́ súnmọ́ wa àìmọ̀ ṣe bí àwọn kìíní náà ṣe bí ìyàwó máa ṣe. òbí kan ṣe àwọn ará Ọlọ́run bí ọṣẹ ògbó mo fi wò lásìkò ìgbà wọn. tálíkò alágídí onítálíkà wẹ́nu wọn. àbúrò ọlọ́run èmi náà máa kọ́ra. Olóyè nǹkan tó gbẹ̀mí wá rí ọ̀rọ̀ pàtàkì nínú àkíyèsí kan la ṣe ń lè ṣe wa ìgbà tí àkọ́kọ́ ṣàkíyèsí àti ọ̀dọ̀ pé bóyá àwọn ọmọ tó ń bá wa kó gidi wọ́n sọ gidi ni àbí wọ́n ṣe àparòtù àmọ́ nígbà táwa farabalẹ̀ ṣèwádìí wa fínífíní àwa rí i pé ọ̀dọ̀ yín bí gan ọ̀rọ̀ rẹ ti ń wá báwo a ṣàlàyé fún yín. iye igi tí a sanwó láti lè ṣe wá sí ilé iṣẹ́ yìí tí àkọsílẹ̀ ṣe wà tẹ́yìn náà sì jẹ́rìí sí nígbà tá a sanwó fún lèyí ṣe rí i pé bó ṣe rí gan nìyẹn iye igi tí wọ́n wá kó àwọn ọmọ tó wá kó igi tí wọ́n ṣàkọsílẹ̀ pé wọ́n kó jáde láti ilé iṣẹ́ yìí látọ̀dọ̀ ohun rẹ̀ àwọn ọmọ táwọn wá fọkọ ọ̀ràn pé kí wọ́n wá kó igi kí wọ́n tó gbéra wọn kà iye tí wọ́n kà pé àwọn gbé jáde láti ilé iṣẹ́ yìí bí ìgbà táwọn ọmọ wa máa wá dé ọ̀dọ̀ tiwa tí wọ́n jági àkọsílẹ̀ tí wọ́n ṣe nípa kíka igi tí wọ́n kó wọlé iṣẹ́ rèé àmọ́ lóye ìgbà tá a wá wà àkọsílẹ̀ yẹn dáadáa tá a gbé wò síra wọn a rí i pé iye tí wọ́n kó wọlé iṣẹ́ tiwa tí wọ́n já gẹ́gẹ́ bí igi tí wọ́n kó látọ̀dọ̀ yín ó ti yàtọ̀ sákọsílẹ̀ tí wọ́n kọ sọ́dọ̀ yín pé igi tó jáde ìyàtọ̀ wà ń bẹ̀. àwa wo ọ̀rọ̀ yẹn gbólú láti jẹ́ pé kíní ti wọ́ wá àwa farabalẹ̀ wo gbogbo àkọsílẹ̀ yẹn síra wọn àwa rí i pé ọ̀dọ̀ yín bí gan-an ló sì wọ́ wá. ẹ jọ mr ṣáṣẹ náà bínú ṣé èsì ṣe pé àwọn ọmọ tí ń tọ́ kógi lọ́dọ̀ wa ló ń sọ gé lójú ọ̀run. àbòrúbẹ̀ olóyè aláṣẹ ìwádìí wa fínífíní agbèwé ti ọ̀dọ̀ yín bí agbèwò tiwa àwọn àwò síra wọn lẹ́yìn ọkọ̀ ọ̀kan láti wá rí pé bó ṣe rí nìyẹn ẹ ní láti ṣọ́ra olóyè o àwọn ọmọ tí wọ́n ń kógi ọmọ bí wọ́n ṣe ń dá ọgbọ́n sọ̀rọ̀ ara wọn o. ìgbà wo ló tí wọ́n ń dánrò èyí wò ní gungun mú mi tí mi ò mọ̀ ṣé ìṣepá àwọn ọmọ ìfẹ́ gbèrú mi látẹ̀yìn báyìí. ó ti jọ bẹ́ẹ̀ olóyè o. ẹ wo mr charles ẹ wo ẹ̀yin ní bẹ̀kẹ́ má bínú ẹ jọ̀ọ́ ẹ bá ń bẹ̀ wọ́n ọ̀gá yín ẹ jọ̀ọ́ ẹ kò fẹ́ yíya mi màá ṣèwádìí fínífíní màá sì mú ẹni tó wà nídìí iṣẹ́ yìí ṣe gbọ́. ẹ ṣèwádìí ẹ má bàa jẹ́ kó pẹ́ nítorí pé nígbà tá a kọ́kọ́ ṣàkíyèsí wọ́n tiẹ̀ kọ́kọ́ ní kí á lọ ńlànà òfin ní táwọn ọ̀gá wa kọ́ sọ nìyẹn o àwọn ṣáà wò pé ilé iṣẹ́ wa àti ilé iṣẹ́ yóò ṣe ètò máa ṣòwò àti ń bọ̀ ọ̀dọ̀ ti pẹ́ ẹ̀ láti wá wò pé ká má ṣe bẹ́ẹ̀ wọ́n á fẹ́lẹ́ kí n dìde wá kí n wá bá yín fojú rinjú ká jọ sọ̀rọ̀ báyìí ẹ ṣèwádìí o. ẹ má bínú mo sì fẹ́ kẹ́ bá mi bẹ̀ àwọn ọ̀gá yín àgbà káwọn náà jọ̀kọ́ má bínú sẹ́ni gbogbo igi tó ti dín látọ̀dọ̀ yìí ẹ bá mi kọ́ lẹ̀
èmi gángan ń dà padà fún yín fún pé kẹ́ ẹ mọ̀ bínú fún gbogbo àṣemáṣe táwa ti ṣe. ẹ̀ṣẹ̀ wọn lóye. Mr. Charles ẹ̀yin ní ìdúpẹ́ lọ́wọ́ rẹ. kí làwọn fúnra fún àti ń bọ̀ ọjọ́ ti pẹ́. ẹ ṣe o gan. ẹ̀yin náà jẹ́ bẹ́ẹ̀ olóye ẹ̀yin náà ṣe èèyàn àjọṣe wa ò ní bàjẹ́. ẹ wá dúró ná ẹ jẹ́ kí mi náà bá yí wá owó epo. ó tún yọ ọ̀kan lẹ́nu. ó wà ní gbogbo ìgbà olóye. ó ní gbogbo ìgbà. ṣáàrí yóò dà pé a ti fẹ́ máa sun àsùnkún mi àmójútó iṣẹ́ wa dáadáa àwọn ọmọ yìí wọ́n ti fẹ́ gbúrú wa látẹ̀yìn àdẹ̀wójútó wọn tó le oríṣiríṣi kan ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ bí tá a bá dẹ̀ ṣọ́ra wọn á borúkọ wa jẹ́ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. nǹkan tẹ́mi tiẹ̀ ń fura sí ni wípé wọ́n ń yọ igi lẹ̀ tó bá ti ń lòdù ìkànnú àwọn ọmọ tó dẹ̀ ń ṣiṣẹ́ ń bí ló máa ṣiṣẹ́ yẹn. ìkàlẹ̀ wá rò pé ó máa ṣe irú ìwà burúkú bẹ́ẹ̀ yẹn torí Ọlọ́run. olóye nígbà tẹ́ ní pé ká má borúkọ wa jẹ́ orúkọ ilé iṣẹ́ náà ń kọ́ kí wọ́n má bò náà jẹ́ àwọn oníbàárà gidi tí wọ́n máa ń bá wa rajà bí ká má lé wọn dànù a sì ti fi iná sí orí òrùlé sùn àwa ní ká má lajú wálẹ̀ kí tálùbọ̀ kó wọ̀ torí kò sí ìtì mọ̀ wá gbàgbọ́ nù wọn báyìí gbogbo wọn ṣe nájú kankan tó ń sí rẹ̀ a sì ní mọ́nú wọn. ẹ wo ẹ̀yin náà ni mo fojú jọ nǹkan tá a máa wá ṣe mo fẹ́ kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí tọpinpin wọn lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí gbogbo òṣìṣẹ́ bíbá yìí fínífíní kẹ́ ẹ yẹ̀ wọ́n wò ṣé wá rí ẹnikẹ́ni nínú wọn tí adé ìwà bàjẹ́ yìí bá wá sí mọ́ lórí a máa jó palamba jó wájú òfin o máa fi ìyà jẹ. ṣé tèmi ò ti wá bá mi báyìí lóye ga. àwọn Ọlálu ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà kí ló sún wọ́n gan-an débi wà pálapàla ẹ̀ tó sì mọ gbogbo nǹkan tó wà ńlẹ̀ pàápàá lórí ọ̀rọ̀ ajé tòní ìwọ náà mọ̀ olóyè jayé ọba gbogbo wọn ọ̀rọ̀ wọn yé ẹ tó lóye bá fi gbọ́ sọ̀rọ̀ ẹ̀ mọ nǹkan tó lè ṣẹlẹ̀ kékeré ṣẹ̀bi mi náà ó ṣàmọ̀ mi kó tó dòní pé èmi náà ṣèyàn báyìí ó rí báyìí ni bóyá ga dákun kí ló rò pa lè ṣe láṣìírí yóò fi ní tú. Láolú ọ̀rọ̀ yẹn le díẹ̀ ó le gidi torí tí àwọn olóyè bá fi lè ṣe ìwádìí bó ṣe sọ pé àwọn fẹ́ ṣe ìwádìí tí wọ́n bá fi lè lọ mọ̀ pé wọ́n ni nǹkan táwọn wí kọ́ la máa wí o ìwọ náà mọ̀ ọ́. ó mọ nǹkan tí mo rò jẹ́ ká sọ fún ajé tòní ká kúkú rọra fẹnu ara wa tú àṣírí ara wa kó tó di pé ọ̀rọ̀ yóò dọ́dọ̀ àwọn olóyè àbọ́dọ̀ àwọn jayé tí ajé tòní tó bá mọ̀ sí tá a jọ sọ kájọ pa kájọ dé tó ti yẹ kó di pé ó máa bù wá láṣìírí kò ní sí ìṣòro kankan. sórí òótọ́ ni orí yẹn sọ ṣùgbọ́n ajé tó ní ìgan náà báyìí ẹ̀rù ẹ̀gan ń bà mí ẹ̀rù tòun náà ń bà mí ó mọ gbogbo wàhálà tó wà lórí títí ẹ̀ náà kó mọ̀ lọ fi gbogbo eléyìí kó mọ̀ lọ fi lé mi kúrò níbi iṣẹ́. ó dẹ̀ tún rí yẹn sọ ó tún rí yẹn sọ torí ọ̀rọ̀ ajé tó ní yóò le díẹ̀ o. Olaolu fọkànbalẹ̀ Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe má yẹ kó rò ẹnu rárá ìwọ fọkàn ìbalẹ̀ Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe jálọ. ìwà tó wù yẹn kò bójúmu rárá kí ló tó ṣe máa ṣerú nǹkan bẹ́ẹ̀ ó dẹ̀ mọ bí ọ̀rọ̀ iṣẹ́ wa ṣe rí ó
o mọ bí ọ̀rọ̀ iléeṣẹ́ yìí ṣe rí kí ló lè sọ ẹ́ dérú irú pálapàla yẹn. ó mọ̀ mí kó tó dò ní kó ṣe pé wúwo èmi náà láti ṣubúrú wà bá wọn wàhálà tó wà lọ́rùn mi pọ̀ ó mọ̀ pé àìsàn pé tìyá mi yẹn wà nílẹ̀ èmi nìkan mò ń ṣiṣẹ́ ìlú mò ń gbà ń bí ó dẹ̀ ní láti tọ́jú wọn máa ń rògùn á lọ sí hospital gbogbo nǹkan yẹn wà lọ́rùn mi ló jẹ́ kí n wúrò wáyé mi ìṣọmọ bẹ́ẹ̀. Olaolu, gbogbo ohun tó kà sílẹ̀ yìí kò tó torí o. It is not enough for you to do such. Ìwà olè náà ń pè yẹn náà. Ó dẹ̀ mọ̀ tí olóyè bá gbọ́ sí ọ̀rọ̀ yìí, ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Ta ló ti gbọ́ sọ̀rọ̀ yìí? Gbóyèga nìkan. Gbóyèga nìkan. Ó ṣe ìlà tó bá jẹ́ Gbóyèga nìkan. Èmi náà máa wá nǹkan tí mo máa ṣe sí. Nítorí ìtàtẹ̀yìnwá ni o. Ṣé mo dúpẹ́ o ṣe gan ojú mi tí ìwọ náà mo ń fi àsìkò yìí dá ọ lójú wípé irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ ní agbára Ọlọ́run. Ó ti gbọ́ mo mọ̀ pé mo ṣe nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́. Ṣé thank you. síwájú kankan kò tiẹ̀ yàtọ̀ síbi ti tẹ́lẹ̀. ẹ ò ra àwọn ohun tí mo ní kẹ́ rà lọ́jọ́ sí ni. àǹtí nọ́ọ̀sì má jẹ́ ń parọ́ fún wọn kò sówó ìwọ̀nba tí Láolú ń rí náà là fi ń jẹun tá a bá wá kó gbogbo owó tá a lọ fi ro oògùn kí la fẹ́ máa jẹ. màmá ẹ bá tiẹ̀ gbìyànjú àti rà ṣe ríbi tọ́rọ̀ dé dúró ẹ ní láti ra oògùn kíákíá ni o. àǹtí nọ́ọ̀sì mo nígbàgbọ́ nínú Jésù Kristi tí mò ń sìn wò ó ẹ̀yin lẹ rí yàtọ̀ èmi rí yàtọ̀ nínú àgọ́ ara mi torí pé Jésù ń bẹ pẹ̀lú mi. màmá èmi náà nígbàgbọ́ nínú àdúrà mo sì mọ̀ wípé Ọlọ́run lolùwòsàn àmọ́ ayé àdúrà ọ̀tọ̀ ayé ogun náà ọ̀tọ̀ ni ẹ ní láti bẹ̀rẹ̀ sí ní lo àwọn oògùn kíákíá kí ẹ má bàa di èrò ilé ìwòsàn. Mami, ọ̀rọ̀ náà ni nọ́ọ̀sì ti sọ́lẹ̀ báyìí. Kí wá la fẹ́ ṣe? Olaolu, tí Olúwa bá ń bẹ, tí ẹ̀mí rẹ̀ sì wà, èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ. Mami, ìyẹn tó bá ń bá yín sọ. Aunty nurse, ẹ dákun, mo fẹ́ rí yín. Èmi lóde o. Ṣé rí, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín fún bẹ́ẹ̀ ṣe máa ń gbà wá lẹ̀ gbogbo ìgbà. Olúwa mọ̀ sí. Mi gbọ́dọ̀ parọ́, yín ni ẹnikẹ́ni ṣe mí. Ẹ try. Ẹ ti try fún wa. Ẹ dákun, ìrànlọ́wọ́ mi mo wá nídìí lásìkò tá a wà yìí. Kò sí owó púpọ̀ lọ́wọ́ mi. In fact, kò sí owó kankan lọ́wọ́ mi. And lásìkò yìí, màámi tẹ ní a máa gbé lọ sílé ìwòsàn yìí, kò tí ì sówó tí mo lè fi ṣe gbogbo nǹkan. Owó oògùn gan mi ò tí ì rí. Tí mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín. Ẹ má fi ṣèbínú o, ẹ dákun. Tẹ́ bá lè kó oògùn fún wa. Kì í ṣe lọ́fẹ̀ẹ́ o, máa san. Ẹ wo, mo fi ń dá yín lójú. Ilẹ̀ tí màá wọ̀ sùn lélẹ̀. Tí n bá ti lè gbowó oṣù mi báyìí,
màá máa kó bọ̀ wá sọ́dọ̀ yín ni kí n fi kó fún yín pé kẹ́ ẹ gbà. Ẹ dákun kí ẹ má wò ìyá mi báyìí, ẹ dákun ìfọlọ́ọ̀bẹ yín. Ẹ bá sùn ẹ bọ̀ mọ́ sùn yìí lóògùn kankan láti kọ fún yín. Ṣé ẹ mọ iye àwọn èèyàn tó ń jẹ mí lówó lólókùúta wà yìí? Ẹ fẹ́ sọ mí dìdà bí mo ṣe dà kò jọ. Yìí lóògùn kan tí n kò fún yín. Tẹ́ ẹ bá wá ti gbowó oṣù tẹ́ ẹ ṣetán láti tọ́jú ìyá yín, ẹ kó wá bá mi nítorí oògùn fún yín. Ṣẹlẹ̀? Ṣé kò lè di Monday ni? Torí olóyè wà nílé báyìí o, kò sí bí mo ṣe fẹ́ jáde. Ó wà lágbára báyìí o. Kí la lè ṣe yẹn náà? Ok, jẹ́ kí wọ́n bí máa ṣe jáde kúrò nílé. Ṣó ti gbọ́? Bọ̀ ibi tá ti máa ń pàdé yẹn ni kò dúró dè mí sí. A máa ríra láìpẹ́. Ṣó ti gbọ́? Ó ti dá ó dàbọ̀. O ṣé mo dúpẹ́, o ṣé gan, thank you. Kí lè tó ṣe ń dúpẹ́ lọ́wọ́ mi? Tí mi ò bá ṣe fún ẹ, ta ni mo tún fẹ́ ṣe fún? Ara mi náà mò ń ṣe fún Olaolu, kò tètè lọ bá wọn rà, ṣó ti gbọ́? Ó dáa. Ṣé kọ́ máa ń jẹ́ àlọ́tọ̀? Olóyè, àjọṣepọ̀ tá a fẹ́ ṣe lọ́tẹ̀ yìí ó yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Torí pé dọ́là la máa fi sanwó fún yín. Àwọn igi tá a nílò yẹn ó pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Ó dàbẹ̀, ó dàbẹ̀. Mr. Fawomi, ṣe rí ẹkú mọ̀ pé àjọṣe wa àtẹ̀yìn ẹ̀mọ̀ gbogbo ẹ̀ dánmọ́lá. Èyí tá a sì jọ fẹ́ ṣe yìí náà, ó mọ̀ pé ẹ̀kan sára ti wà. Àmọ́ bí èèlò gẹ́gẹ́ ní èyí tá à ń sọ yìí. À ń sọ̀rọ̀ bíi $12,000. 12,000. Ọ̀dà bẹ́ẹ̀. Tẹ́ bá wò dáadáa, ẹ máa mọ̀ pé látẹ̀yìnwá àjáyé kulẹ̀ rí. Mo sì mọ̀ pé èyí náà tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí, ẹ̀ tún kan sára sí a. Bàbá olóyè, mo mọ̀ pé ó ń dán mọ́rán náà láti fi bá yín dá owó pọ̀ sí. Àmọ́ kẹ́ ẹ ṣètò dollars account yín fún wa káwa sanwó wọlé kí iṣẹ́ lè bẹ̀rẹ̀ ní kíákíá. Ajítòní ṣèbí àkáǹtì wa náà ni. Rárá olóyè, náírà account ni eléyìí ta nìyẹn o. Èwo ń dọ́là àkáǹtì? Nǹkan tó ń sọ ní pé ṣẹ́rí lè tẹ̀yìn ń lò yẹn náírà account ni. Dọ́là account yẹn owó òkè òkun ló lè wọnú ẹ̀. Bẹ́ẹ̀ni. Owó òkè òkun lẹ fẹ́ sọ fún wa. Àmọ́ àwọn òní sí èlé bá wa ṣe sí náírà ni ká gbowó wa náírà gbà pàtẹ kúkú mọ iye tí wọ́n ṣẹ́ owó òkè òkun báyìí. Iye ò sí ní problem, kò sí ṣòro, à á ṣe ìjẹ sí náírà
àdèmà san sàkáǹtì fún ó dàbẹ̀ ẹ fáwọn náírà la fẹ́. Rárá olóyè o a lè fi náírà account gbà tàbí pé kí wọ́n bá wa ṣe àní ṣe bẹ́ẹ̀ Mr. Fábùnmi èmi máa ṣe tó bá ṣe máa get dollar account yẹn ready a dẹ̀ máa fi ránṣẹ́ sí yín láìpẹ́. ajé tó lè sọ fún mi ò pa dọ́là ìwọ owó òkòkò wọn lọ sí wàhálà o. Bàbá olóyè bó ṣe sọ yẹn náà dáa wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tó bá ti ṣe dollar account ẹ̀yin ẹ̀ tètè send ẹ̀ sí wa ká credit yín but ọkọ tó dìgbà yẹn ẹ bá wa arrange àwọn invoice ní àti other thing arrange kẹ́ send sí wa àwa lè máa ṣètò tiwa lọ́kọ́ tó di pé àkáǹtì yín máa ready. o ti gbọ́ wọn ní invoice wa kó kàn lára. gbogbo ẹ̀ náà ni mo máa ṣètò ó dẹ̀ máa kàn yín lára láìpẹ́. ẹ wo ẹ ṣeun gan ẹ ṣeun inú mi dùn o Mr. Fábùnmi ìwà ní bínú ni ìṣe lálejò àmọ́ ẹ jẹ́ bá yín wá owó epo. Gbogbo nǹkan tí mò ń ṣe látijọ́ mo máa ṣẹ̀ṣẹ̀ ní ìtumọ̀ ní báyìí. Ìtumọ̀? Ìtì báwo? Kò yé mi. Nígbà tí bá mi ṣe ìpinnu láti fi mí fún olóyè kò dùn mọ́ mi nínú of course ṣùgbọ́n èmi náà gbà torí I have no choice. Wíwá tí èmi náà wá sí ọ̀dọ̀ olóyè I have my own plans. Bẹ́ẹ̀ wo láìpẹ́ àwa náà a máa ní o láti gbé mọ́mí lọ sí hospital láti fún wọn ní ìtọ́jú gidi. Bẹ́ẹ̀ ni mo sọ. Wow. Kí làwọn nǹkan tó ń plan gan? Olaolu kílé tó ṣe ń ṣe bí obìnrin báyìí. Kílé tó ṣe ń ṣe bí obìnrin. Ó yẹ kó support mi nínú nǹkan tí mo fẹ́ ṣe. Torí nǹkan tí mò ń ṣe fún ara mi, fún ìwọ àti fún mọ́mí ẹni. Or don't you want a better life? Okay. Kí wá ni àwọn èròǹgbà rẹ̀ gan wáyé? Ẹ kú jókòó ìyá wa. Mr. Jaiye kí ló dé lọ́mọ ni? Kò sí nǹkan kan olóyè náà sọ pé àwọn gbàgbé fáìlì kan síbi pé wọ́n á gbé wá. Fine. Eléyìí ló máa jẹ́ nìyẹn.
bàbá rẹ̀ gan wáyé. Pé àwọn nǹkan tó sọ yìí ṣìṣì ó fẹsẹ̀ múlẹ̀ o. You're right. Àgọ́ mẹ́rin ló lọ́wọ́ rẹ̀ mẹ́rin. Olóyè ọjọ́ ti lọ 4:45 lọ. Ṣé wàá dá dúró báńkì? Wọ́n lè dá dúró. A ṣe ń pàgọ́ ẹ̀ kò gbé. Ṣé ìṣe pé bóyá wọn ò lè ti dá lọ́nà? Ṣó lè jẹ bẹ́ẹ̀ sá? Olóyè kí wọn tẹ́ ìbàdí ni pé tèmi pọ̀ ẹ jẹ́ àlọ́. Lọ bò. Ẹ jẹ́ àlọ́ lóye. Ẹ jẹ́ àlọ́. Ẹ wọlé. Láolú. Olóyè. Láolú. Imú mà níkà o. Tí ò fi jẹ́ ká gbóhùn àṣebí. Ìwọ. Kò yé mi olóyè kí ló ṣẹlẹ̀. Tí bá bá rí ada, kò sé kí ni? Kò yá. Yóò yẹ ń gbọ̀ bá yà. Ṣé bí èmi sọ fún ọ ní ìwọ kan èmi kan pé ọ tẹ̀. Ìwọ ó pàdé àpòpọ̀ ó kó mi lọ́wọ́ jẹ́ ó tún ná mi lọ́mọ wò ó kí lè dúró ṣe. ẹgbẹ́ olóyè kò rí bẹ́ẹ̀. ẹgbẹ́ rúbùtù ẹgbẹ́ rúbùtù. Wait. Thank you for watching this video till this moment. I believe you enjoyed it a lot. And since you do enjoy it, why not just subscribe to this channel to enable us to do more by clicking on the subscribe button below this video and turn on the notification bell. And don't forget to like, comment, and share this video to your friends and family. See you next time. Bye. Ẹ ti mọ bẹ́ẹ̀. Ó ní pàtó ó pẹ̀lẹ́ wọn jọ̀bọ lọ ẹ̀wọ̀n ló lọ ìwọ mo mọ. Lọ́dọ̀ àwọn tani àti tani wọ́n ju tani ó lọ ẹ̀wọ̀n.